ọ̀gá nílá sá. Mr. Muse ó bẹ̀rẹ̀ sọ ti ẹ̀jẹ̀ látàárọ̀ ká ní mo mọ̀ ní màá ti dúró dápà. ẹlẹgbàá gbà mí náà kéré nu ká fọkọ mo ń fọ kíní ìfà dáàbò ń ṣe tẹ́ni ìṣẹ́ dàgbọ́n ẹ má bínú. ẹ̀gbọ́n ẹ má bínú torí Ọlọ́run ẹ má bínú Muse ìwọ náà kọjú máa ń tó ń ṣe nígbà àwọn ọ̀gbọ́kọ̀ fún ọmọ bó ti ń bẹ̀ mí pé kí n bá wọn sọ̀rọ̀ fún ọ kọ́ lè gbọ́kọ̀ fún ọ gbọ́kọ̀ àwọn ẹlẹ́dàá àwọn ará lọ́ra òun ló fi ń bẹ̀ mí òun ni wọ́n gbọ́kọ̀ fún ọ tó bẹ̀rẹ̀ sí ní hùwà wèrè báyìí nìsín tẹpá mọ́ tó ń ṣe o. tí wọ́n á dá dúró ni torí òun náà bẹ̀rẹ̀ tiẹ̀. ṣé wọ́n ti ń fọkàn ló ti ń fọkàn. apá do you know this is very embarrassing. tí ẹ bá fọkàn yìí dáadáa tí n bá parí eléyìí máa lọ fọ ọkùn lọ. mi ní gbé mọ́tò wá bímọ. ẹ má bínú Muse mọ́ tó ń ṣe. ẹlẹgbàá gbà bí akọ́nọ́ mi fọkọ̀. yọba yìí ṣe wọ́n náà máa wọ̀ ọ́ dáadáa. ṣé wọ́n á dá dúró ni. ọlọ́run àdìgbò mo ṣe ń fọkàn ọlọ́kọ̀ ẹ̀pẹ́ wọn láwọn fọkàn wọn dáadáa. ọlọ́run má jẹ́ fọ mọ́tò kékeré láyé mi. ọkọ̀ mi náà tún gbé náà mo sá ń fọ bẹ́ẹ̀sì ni. ilẹ̀ ọba akẹ́sẹ̀ irúmọdé ọba abẹnẹjà bàbá àgbàlagbà bàbá o káàrí gbẹrẹ bí ẹni ẹgbẹ ń dùn ẹgbẹ òdú o bàbá náà ṣe bẹ́ẹ̀ ni o. bàbá àgbàlagbà fún wa ẹ mú kọ́kọ́rọ́ ọkọ̀ wa kí n sáré mọ gbọnú ẹ lọ́rọ́. ọkọ̀ wò ni. ẹ rí i pé bẹ́ẹ̀ sì ló jẹ́wọ́ mi báyìí GLK náà ni wọ́n ṣe é gbẹ̀rí ẹ. má wọlé o lè bá mi fọ o mọ mọ́tò fọ náà wà kàn fọ mọ́tò balabala bí ìpọ́jú pa. nígbà tí mo sọ̀tà gé yín sì wá fọdún mọ́tò ilé balabala ṣé ń foyín sọ̀rọ̀ ẹnu yín ni. o lè bá mi fọ má wọrí. eré yìí ti pọ̀ jù jáde ẹ sálẹ̀ kí wọ́n bá mi ṣeré. o lè bá mi fọ mọ́tò kí ló ń ṣe àìwo ni ṣeré bí. ẹ wọ ọba kẹsẹ ẹ̀gbọ́n yẹn náà kéré nu ayé mi náà máa ń fọkọ tí n bá fọ ilé ìtàn ní ìsìn bá ń fọ tí ó mọ. ẹ wo o ti parí ilé táyà ló kù tí n bá fọ táyà tán níwọ̀n bá ń fọ. má wọrí máa ṣiṣẹ́ ẹ lọ apá ń fẹ́ kó fọ mọ́tò yìí apá. apá bíìsì ọkọ̀ wà lọ́wọ́ ẹ̀ àwọn kan lọ ilé olókùn ní ìsàwọn bíi méje ní tán ti pè wọ́n kó mọ́tò wọn bọ̀ òun náà ni ó sì fọ̀ ṣùgbọ́n kí n má da yín dúró kí n sáré bẹ́ẹ̀ yìí fọ̀ kó kú mẹ́ẹ̀. má wọrí èmi náà kàn jú tó bá ṣe tán á bá mi fọ. ẹ wo ẹ̀yin ọba ẹ jẹ́ káwọn méjèèjì yìí kan pawọ́ pọ̀ tán bá ti jọ ṣe tán ṣe tán bóyá kan bá yín fọkọ yín bẹ́ẹ̀ tí ń wo mi mo bí sí o tí má ti fọ mọ́tò ìtàn nìsín mọ́tò kan wà ń ta tí ò rí bí wọlé màá tún fọ mọ́tò náà bíi 2 hours ni mo sì fẹ́ lò ẹ dákun ẹ jẹ́ kan bá yín fọkọ yín. apá take time ẹ bó jẹ́ 3 hours màá dúró díẹ̀ wọ́n ló máa fọ mọ́tò yìí. àbí 5 hours. òun ló máa dúró náà. ẹ jẹ́ bẹ́ẹ̀ jọ tẹ́ ẹ bá rògbòn sáré pé nǹkan bẹ̀ sí wa ní. mi ìkanjú wáyé so mi lè kanjú lọ. bó o lè sìn mọ̀ pé kanjú wáyé gbogbo èèyàn tó bá ti bọ operation bì báyìí ẹ kàn mọ́ sọ ẹ kàn mọ́ ṣe ẹ mọ́ ṣe bákan bákan lára nígbà tẹ́ ìwò mi sùsù tẹ́ ẹ sọ fún mi pé èmi mọ́ fọ mọ́tò balabala nígbà tí wọ́n sọ ta gé ẹsẹ̀ ọwọ́ díẹ̀díẹ̀ lára ń fẹ́ ó yẹ kí ẹ máa pín mi náà lè díẹ̀díẹ̀ mélòó lára pa ó bá mi bì sẹ́ẹ̀rì bá ṣe dáká wọ̀ síta báyìí Ọlọ́run dá mi tìlẹ̀ gbọ̀n níbi mo ẹyin lẹ́ni àkọ́tẹ́ sọ pé mi ò wọ mọ́tò fọ ẹ sì dé mo pọ́n yín lé mo káwọ́ sókè mo ṣe gbogbo ẹ̀ mo lẹ́gbẹ̀ẹ́ òdùn yín ẹ̀fẹ̀ kíyan ni láàrin èmi àti sẹ́gbẹ̀ẹ́ òdùn yín sẹ́gbẹ̀ẹ́ òdùn yín láàrin èmi àti sẹ́yìn náà èyí náà sábà fẹ́ gbẹ̀ndùn yín ẹ wá wùsù sọ ilé mi ò lè fọ mọ́tò yìí kí lé dé pé mọ́tò yín débi ẹni pé àwọn awo ní ń lò bí èyí ó bá wọn lọ́wọ́ àkàwọ̀ kí ló wà nínú tẹ́ gbé kalẹ̀ yìí kí ni. ojú kan ti dùn ìṣẹ̀lẹ̀ ogun kọ́tẹ́ bá ti dùn àgbẹ̀ ẹ̀ ń bá mi perform that. hello you don't talk to customer anyhow customer is always right. ẹ mọ bàrà ní dà máa máa gbọ́ bí wọ́n lè ṣe ń bá mi sọ̀rọ̀ máa gbọ́ bó ṣe ń bá mi sọ̀rọ̀. kí ló dé ṣe báyìí ṣé torí pọ́gọ́ òsì ń sọ nísìn kẹ́mọ̀ jà ká má lè bára wa wí kẹ́nu wa má lè kára wa àbí sọ́dà bẹ́ẹ̀ ẹni tó ń bá jà tọ̀nà ojúmọ́ yìí sọmọ ẹ̀jẹ̀ sọmọ pẹ́pẹ́lẹ́gbà wọn tó ju ọ̀lọ́ ni sọmọ kẹ́gbọ́n rẹ lọ́jẹ́. lákòóso ọmọ ẹ̀jẹ̀ mi ni. ìfẹ́ mọ ẹ̀jẹ̀ ìfẹ́ mẹni tí sóògùn fún ọ sọ́dọ̀ ní tó ń wo àgbàlagbà ni nítorí òsì ní wọn bí ọrẹ ẹ bá jọ máa ṣẹgbẹ́ kan náà àgbàlagbà ni ó lè ràn ẹni tó ń wo yìí tó wáyé kó súnmọ́ dáadáa ni orin súnmọ́ ọmọ tó ní eléyìí ti kó nǹkan jọ tipẹ́tipẹ́ ṣé nítorí bó ṣe fi làpẹ́ kí bí ìgbà tó lógbò bá jẹ jogi bó ti ń wo yìí ìjọ tó bá sáyọ tó bá bẹ̀rẹ̀ sí ní ká bòròbòrò gbogbo ohun tó ní láyé rẹ̀ báyìí wọn bí ọrẹ tó ó lè gbọ́ ààfù tó fi sálọ lẹ́jìtì sí ni kẹ́ parọ́ ó ní nǹkan o àwọn àgbàlagbà ní bá rìn ẹgbàá ẹgbàá jọ ń dá sọ̀wọ́ o ọlọ́run jà á padà sí aburú nìkan ọmọ tó ń ṣe ìlọ́ra o ọmọ tó ń ṣe múṣẹ́ o ẹlẹ́ẹ̀kejì tó bá sọ̀rọ̀ kékeré fún ọ ó yẹ kó o lè mú jẹ ọlọ́gbọ́n tí bá ń ṣe mí ò mùgọ̀ ó ní bó ti jẹ́ ọ̀rọ̀ lásán là ń sọ fún mùgọ̀ tí ọgbọ́n mu gbogbo alájọ lówó yìí kò jẹ́ bó ṣe jẹ́ ire o. ọ̀rọ̀ àgbẹ̀ tí ẹ fẹ́ tà tí wọ́n fẹ́ yẹ̀ láwé àbí àjòkú díẹ̀. ẹ táwọn lọ yá àtàlọ́ lọ́gbọ́n jọ wá ta ló mùgọ̀. tí bá gbàlagbà ni wọ́n sàmì sí ọpọlọ ta ọ ni fèsì ọ̀kọ̀ọ̀kan mọ̀ fèsì ọ̀kọ̀ọ̀kan mọ̀ bọ̀ ebi ọ̀dọ̀ wájú gbogbo wa lọ. mo fọ bàbá tí kì í bí yìí. ṣèbí bẹ́ẹ̀ sì là ń fọ yìí tí wọ́n wálé ayé mọ́yà gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ sọ̀nà àtẹ̀ ń kóra yín káàkiri mélòó ni yín lóníwèé tí kọ́sítọ́ọ̀mù tó bá wọ bí ní ìsìn bọ́ ṣe wà yìí mo mọ̀ pé wọ́n gbé mọ́tò yìí lọ
àwọn ẹwì tá ìwòsàn bíbẹ́ sì kàn ní nọ́mbà lásán ló wà ń bẹ̀ kí lẹ̀ ń lò tẹ́ ń customize apàṣẹ àbákùsí àbí kílẹ̀ fi bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ṣe wáyé ẹ lè dé di ìrókò mọ́tò tẹ́ ẹ lè gbé dé Ṣàngó ẹ mọ̀ sá fún kọ́sítọ́ọ̀mù ni ilé ayé mi kò ní ẹ tẹ́ ẹ lè mọ bá fẹ́ o tẹ́ ẹ bá wọ ọdún mẹ́mí ká bá yín dọ́gba màá dúró báyìí bẹ́ẹ̀ ṣe wáyé ṣé ẹni wọlé tó jí gan ni. tí fìlà wọn lórí rẹ bí apẹ ẹ̀tọ́. GNK ọmọ àgbẹ̀ mọ́tò dúdú kan náà mọ́tò tó yẹ pé ẹjọ́ pa ọ́ ẹjọ́ ní fọ́ sẹ́mẹ́tìrì bẹ́ẹ̀ àwọn mẹ́tìrì. iṣẹ́ ló ṣe dáṣe. ẹ̀jẹ̀ àánú mi apá yìí ń ro mí ẹ̀dá fà dáadáa. kí ló dé. ẹ bá ń fẹ́ gbọ́ tòlótó egun yìí. wọ́n á lè fẹ́ tó gbogbo tó wà lẹ́yìn o. wọ́n ilé fẹ́ gò tòlótò torí tí mò ń fọ́ ọ̀sẹ̀ kò yàtọ̀ síbi ẹni pé ó gbé ọ lọ síbi tó ti ń to egun mo bọ́ to egun ní oṣù gbọ́dọ̀ farabalẹ̀ tó dọ̀ àgbọ̀dọ̀. mo sẹ Sanusi Ọlọ́run bẹ ṣàánú rẹ ni àkókò bẹ kọ́ mi lápá. mo ń sànú oṣù lọ́nà òun fẹ́ sànú. kìíní. Musa òun wá apá bí ẹni pé ọjẹ́ ọ̀dàlẹ̀ sọ fẹ́ dà mí. tiẹ̀ náà mò ń ṣe. ọ̀dàlẹ̀ bá lè gun ẹni dalẹ̀ ọ̀pá rẹ̀. ẹ sá wà ní àwọn ní àbá amúlẹ̀ ìwó lọ dalẹ̀. irọ́ sọ́ọ̀mọ̀ pé gbogbo táàbọ̀ ṣe nísìn nígbà téèyàn bá ṣe ìwé balance ni. so wá rí alignment lọ fẹ́ ṣe àmọ́ ó yẹ kó wà confidence ó ti yọ báwọn. tó bá ń gbọ́ pé ọmọ ọwọ́ ìkú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ ìkú lójú ẹsẹ̀ òun là ń ṣe fún ọ yìí. ẹ ti wá fẹ́ pa ọmọ mi dé lójú mi dé. kò possible. sórí mo mọ sọ kíni kan fún ọ nígbà tó jẹ́ pé wọn náà tá bá gbé dé wá ìwọ ló ń fọ tá bá gbé tó wá ìwọ ló ń fọ sọmọ para ní má padà fàbọ sí mi at least díẹ̀ náà. kẹ́nẹ̀. sórí tí mo fẹ́ ṣe fún ọ ọmọ pé kíní kan ní rest in peace sórí gbogbo àwọn egungun ara rẹ tí ń ru ẹ mo fẹ́ kó everything lọ rest in peace. má ṣe kọ́wọ́ rẹ. mo ní mo ṣe. ọ̀rọ̀ ṣe ni mo dùn ọ́. yé olórí burúkú ni Sanusi láti kọ́ mi fẹ́ rí jàre sí mo ṣe sàgbà mi Sanusi. sórí tí mo ń ṣe. kẹ́nẹ̀. ẹ mọ̀ wọ àpamọ́ ẹ mọ̀ wọ rí Ọlọ́run bá ti ń bá ní tí gbọ́ bùkátà ẹ̀dá Ọlọ́run bá ń gbọ́ bùkátà. kábílẹ̀ fún ọ. káfọ́ mọ́tò tó mọ́ lóló. ọgbọ́n ṣoṣo araba ìdíraba. ẹ bá kó bí agbára Ọlọ́run lè ṣe tí Ọlọ́run bá ń dálẹ̀. àmì Ọlọ́run ọ̀gá. wọ́n á kí ẹ wá fá wọ́n ní láti kọ́mẹ́ǹdì púpọ̀ ẹ́fọ́tì ẹ̀ èyí tí mò ń rí ọ̀pọ̀ ṣùgbọ́n ní táwọn customers ń sọ̀rọ̀ ló pọ̀ wọ́n jẹ́ pé ẹni tó ń try gan-an ó dẹ̀ mọ́ kọ́ fọ́ gidi. Ọlọ́run ló rí bẹ́ẹ̀ mo dúpẹ́ sá ìṣègùn sá. ṣé ẹ rí apá tí wọ́n ń pè ń torí pápá rẹ̀ gùn ni o kò ní liver kankan kò ní value kankan ṣé ẹ rí lọ́wọ́ tán ń pè mí ní ìsìn lọ́wọ́ tí mo wà ní ìsìn bàbá mo ti kàn ní mápá bẹ́ẹ̀ ni. orúkọ wo ló ní kọ́ máa pè é. orúkọ táwọn èèyàn ń pè mí lọ́wọ́lọ́wọ́ báyìí kànrin mápá ni yóò rí apá ní tú ìwọ̀n àni mò ń lò nísìn kànrin mápá mọ́tò tí n bá gbámú ní ìsìn bàbá tí mo bá fọ̀ máa fọ̀ tí ó funfun ni tọ́lọ́run bá tún wá fẹ́ gbé bí ṣe ń ṣe dé káṣẹ kọ́lọ́run kọ́ wò ní ṣùṣùṣù kó sọ yín di mọ́tò tó bá fẹ́ sọ yín di mọ́tò ọ̀gá ẹ jẹ́ kó sọ yín di B2C kí n wá fọ̀ yín pẹ̀lú level tí mo wà yìí orí level tí mo wà yìí ọ̀gá tí n bá fọ̀ yín Ọlọ́run ọba ń gbọ́ ilẹ̀ ẹ̀kẹ́ méjèèjì yóò parẹ́. má dàbò lórí ẹbí wàá fọ ẹbí ilẹ̀ ẹ̀kẹ́ tèmi á funfun apárẹ́. mi ṣeré. ṣé ìjẹ́ pé ó yọnu bó jẹ́ analyse ẹ̀ mo rò pé ibi tó fẹ́ gúnlẹ̀ sí ibi ayọ̀ ni àfi bí oṣù tó fẹ́ gúnlẹ̀ sórí ẹ̀yìn ni. ọ̀gá ṣé n tí mò ń ṣàlàyé àlàyé tí mò ń ṣe ni pé sẹ́ẹ̀rí tí n bá fọyín bí ẹni pé èèyàn di Kampala ni o ibi yìí lè funfun tán pátápátá kí bí mo funfun díẹ̀díẹ̀ bí ẹni pàwọ́ èèyàn sá máa fọyín níbo máa gbọ́ yín gbọ́kú. ó ti yá wèrè tó bá fẹ́ tẹ́ má tó rí sí tiẹ̀ mọ́ ṣùgbọ́n má fi mí ṣe àkàwé ọ̀rọ̀ wọn láyé ẹ̀ tó máa fi kú. bòkínì yẹn rí bá. kọ́ ẹ̀. Olúfọ̀fọ̀ torí fọ̀ kí ló dé tó ń fi ẹlẹ́dẹ̀ẹ́nìrẹ́ni gba ìpè náà olúrẹ̀ bí yín kọ́ ni ẹ̀yìn bọ̀dá àyàn fi ní block industry àwọn kọ́ wọ́n dá wà ní kí ló tó wá ń fi orí wọn gba ìpè kọ́ dábò tí ń ṣe kọ́ dábò tí ń ṣe. àgbà sá máa ń tirẹ̀ bẹ́ẹ̀ fún fíṣílẹ̀ tí ó máa ṣoṣẹ́ òun á fọ èmi máa fọ òun á fọ èmi láyé kẹ́mi á fọ náà. àsọjú ọ̀rọ̀ ní. bẹ́ẹ̀ náà ni mo sẹ́yìn kí lórúkọ tiẹ̀ bẹ́ẹ̀ òun ní Sanusi. kí lórúkọ wọn náà. Mọ́sẹ̀. àfilẹ̀ o má bá sọ̀rọ̀ rubbish ìwà afọ èmi ìlà ẹ̀kẹ́ mi àfọ̀dà orí ẹ̀ ti tán. nǹkan tí mò ń tàn láti ẹ̀. ayé ẹyẹ sá Sanusi. ayé tiẹ̀ náà bẹ̀lẹ̀ sùá. Mọ́sẹ̀. wọ́n fẹ́ mi ọ̀rọ̀ kọ́ máa fẹ́ mi ọ̀rẹ́
Gbogbo mọ́tò tí wọ́n fọ́. Bẹ́ẹ̀ni sà. 7 3,500. Èmi tẹ́ pé kó tó di pé mo dọ́dọ̀ yín aka ọba wash náà ń pè mí. Gbogbo mọ́tò tí wọ́n fọ́. 10 tí mo fọ́. 5,000 ẹ̀rí. 5,000. Ìfẹ́ náà mọ̀ pé mẹ́wàá mo fọ́. Àbí mo ṣe ń fọ́ mo ń kà. 15 ni mọ́tò tó fọ́. bẹ́ẹ̀ ni sà. Owó ẹ̀rí. That's 7,500. bẹ́ẹ̀ ni sà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Pàápàá apá. sà. O ṣe mo dúpẹ́. Ṣọ́ọ̀bù náà kú lẹ́ẹ̀kan sí. Ṣọ́ọ̀bù náà. Ọlọ́run àgbà bàbá mi fún yín ṣe. A máa fún yín fọ̀. Àtẹ̀ntó fọ́ 10, àtẹ̀ntó fọ́ 15, àtẹ̀ntó gbogbo ọkọ̀. Gbogbo alájọ ní ìgbéga. Àgbo fẹ́ sọ̀rọ̀. bẹ́ẹ̀ sà. Senior ni ẹ is not staff here. You can talk. Yes. Nọ́mà ẹ mọ̀ pé mo ní tálẹ́ǹtì kan yàn ọmọ ríran. Ẹ máa rí nǹkan. Mo lára kan tí mo sọ fún ẹ tó sọ tó máa láyé ẹjọ́ ẹ̀ mo ti mọ̀ pé o ní spirit. bẹ́ẹ̀ sà. ẹ ṣe ń gbọ́ sà. sẹ́rí bí Musa ṣe gba owó lọ́wọ́ yín àmọ́ mi rí pé bó ṣe gba owó ó fẹ́ lọ bẹ́ sódò ẹ̀mí kan ló sọ fún bẹ́ẹ̀ òun náà sì ti gbà fún díẹ̀ yìí tó bá kó mi ń lọ bẹ́ sómi ni o. Ǹgbọ́ ó ní nínú spirit pé òun rí pé ó fẹ́ lọ kó sómi kí ló fà yẹn. Ẹ sà kò sí rọ́ọ̀bẹ̀. Ó dẹ̀ ti accept tó ló ti accept o. Why did you do that? Kí ló dé? Ta ló ń sọ tiẹ̀? Nǹkan méjì ni. Alákọ̀ọ́kọ́ gbèsè tó wà nílẹ̀ owó yìí ò kà kankan. Bẹ́ẹ̀ ló sí. Ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ṣe máa ń pọ́nlé lójú wa yìí ó ń jẹ́ kó náà máa ríra ẹ̀ bíi pé a máa sọ fún wa pé ọmọ alálùbáríkà lòun ẹ dákun ó ń bára kálà wa ni. Okay. Ṣé ìzátọ̀ Asọ̀sà. aláwẹ̀jẹ́ olóko sóbì? Hello? Mo fẹ́ ó fi ìlọ́kó sóbì. Ó kí n lọ. Ẹ ṣáà tí n bá lọ wọ́n á sọ aná lọ sí nìyẹn. Ẹyọ kan náà ni ìwọ náà ni spanner tó lọ sí ẹ adé kan akọ vacancy láti gba ẹjọ́ ní wọ ẹyọ kan ṣe náà ni. Ẹ ṣáà ìyẹn túmọ̀ sí pé mi ò ní wéètì iléeṣẹ́ yìí. Ó ní ìwọ́dọ̀ kan decide láti lọ kú. I've changed my mind. O lọ́wọ́. No go anywhere. Oṣù ọlọ́wọ́ lọ́wọ́ ló máa dúró. Ẹ ṣe ọjà jọ̀ọ́ pa 2.5 ló fi jù mí. over 2.5 ni. Ǹjọ́ so gbé mi ní 2.5 ni àbí gbogbo àgbo gbé mi láńdé káàpù mú kàfẹ́ mọ̀ ni. Araba ni bàbá ẹni a bá ti bá alábàbá yìí òun ni bàbá. Kò sí wàhálà tó bá dé lọ́lọ́ olè mọ́ni mọ́tò kankan fọ́. ẹ̀yin náà tó ń bínú orí Sanusi ṣàánú ara rẹ o. Jẹ́rìí ẹ̀ta. wọ́n wá. Jẹ́rìí ẹ̀ta ló máa rí. No ọ̀rọ̀ jẹ́ ó ọ̀rẹ́ mú wáyé tẹ̀lé. Kí ló bá discussion bí yìí? Ọ̀gá ni lásà. Ṣé ewu ò rí gbogbo tí ń ṣẹlẹ̀ nínú gáràjì ni? Ó rí pé ọ̀rọ̀ apá ó ti ń rí bákanbákan. Bóò lèmi ó ṣe máa fọ mọ́tò 10 tápọ̀ ó máa fọ mọ́tò 15. Ṣó rí pé bàbá ò ti ń dọ́gbọ́n sọ̀rọ̀ ayé rẹ̀? Ṣó rí pé apá ti ń lo nǹkan kan sọ̀rọ̀ wa ni? Irọ́ o. Má rò kúrò. Sórí apá tí ń gbowó tí ń fọ mọ́tò tó pọ̀. Grace ni. Ìgbà Grace. Kò sí ti jẹ́ Grace. Bàbá ó ti dọ́gbọ́n sí ní àjò gbèsè ayé wa nínú ibi tá a wà yìí ni. Níbi báwa ṣe wá bàdé àwa náà fúnra lára wa a gbọ́dọ̀ wà kúnrin àjò gbèsè ayé wa ni. Nítorí pé kí ni apá ò gbọ́dọ̀ wá kúnrin àjò gbèsè ayé rẹ̀ kó a mọ̀ fẹ́ àfẹ́ ti tiwa sáwọn ọmọ mọ́tò fọ́ ni láàrin èmi àti ẹ̀. Wisdom don't leave me. Ìtò sọ ni pé apá ti ń wẹsẹ̀. Ntọ́pẹ́ ń wẹ̀ ó jẹ́sẹ̀ lọ. Kó ta níwẹ̀ ni àbábúwẹ̀. Kò tí ì já ọtọ́ pátápátá ni apá wẹ̀ so many things ó tó pọ̀ gan-an sórí wọn ní apá wọn ni wọn kì í kági oko apá kì í kági òsì gbogbo àwọn kàndé yẹn ló ń lò fún wa níbi táwa náà bá dé àwa náà gbọ́dọ̀ wà kún ẹsẹ̀ wa ni kápọ́ mọ́ bá lò wá mọ́ gbà. Orí sọ o ọlọ́jẹ́ kí làákà rẹ kò ní kú wo yóò máa padà yóò máa pọ̀ sí ni o dákun kí làwọn fẹ́ ṣe báyìí. Yóò dà fún un àwa náà á wà kún àjògbé sí ayé ẹsẹ̀ wa ni o sọ fẹ́ gbọ́ mi nítorí pápá ṣe wà tá a bá ṣàgùn sí
táàrin ìrìn àjò tí gbogbo rẹ̀ ò bá ṣiṣẹ́ ẹnu lápàdà fi ba tiẹ̀ jẹ́ o torí tí wọ́n bá ṣàgùn tí ò bá mú yàn tán á lọ sọ̀mọ́ ẹnu láàmú fi bàjẹ́ pé ẹ mọ̀ dáhùn oògùn ní fi fọ mọ́tò ẹ mọ̀ pè mọ́ o ẹ mọ̀ dáhùn oògùn ní fi fọ mọ́tò ẹ mọ̀ pè mọ́ tó bá ti fọ mọ́tò yín yóò lásídẹ́ǹtì o ẹ mọ̀ lọ bẹ̀ mọ́ o ní tápàdà fi balẹ̀ ayé ẹ̀jẹ̀ náà. kò sí wàhálà tó bá yẹ pé bó ṣe fẹ́ nu èmi wà pẹ̀lú ẹ̀ mo ṣe tọ́kájọ ìrìn àjò. nítorí wọ́n ní apá wọn ni wọ́n kì í kági ose apá kì í kálé gbogbo ohun tó bá dì láyé ọdún tí bómi bá dì iṣó ní fi so ebè tí kúlùsọ bá kọ́ láàárọ̀ tó bá dọjú alẹ́ ọ̀rọ̀ ara ẹ̀ ní fi túká a gbọ́dọ̀ rìnrìn àjò tó yẹ pé gbogbo ìrìn àjò apá ó gbọ́dọ̀ dojúrú ó gbọ́dọ̀ pẹ̀lú kúrúmuṣu níbi tá a ti jọ ń fọ mọ́tò yìí ni gbogbo tí ń lò ti pọ̀jù. ẹ̀yin ibo láwàá rìn sí gbogbo lálọ. ìyún ló kéré jù ní gbèsè ayé so ti ṣe tó fẹ́ tẹ̀lé mi. ọ̀rẹ́ pé mo ṣe ń jùmọ̀ ń tẹ̀lé ọ mo ti ṣe tẹ́sí tẹ̀lé ọ. ó ti tán ẹ ti tán. àwọn èèyàn ni ò mọ̀ ọ́ èmi mọ̀ ọ́ dájú lẹ́yìn kan bá lòun lóògùn níbi tá a ṣe wà yìí tó lòun lóògùn wọ́n gángan lóògùn bẹ́ẹ̀ kan bá lọ jẹ́wé tí ń lọ tó fẹ́ lọ lò ó tó bá ní ọ̀bàjẹ́ kó tó délé ọlọ́run ní orí bẹ́ẹ̀. ẹ kì í ṣe kó mo lóògùn náà ní reality ẹnu mo fi ń gbára mi náà. ẹjọ ṣé mo jẹ ewé jẹ ni àbí torí gbogbo tó sọ èkó yé mi ní ìsìn ọwọ́ tí ń blackmail mi ní ìsìn bẹ́ẹ̀ ó dẹ̀ bẹ́ẹ̀ ni kò ń borúkọ mi jẹ́ bí ẹni kó lóògùn ní babaláwo. ìrọmọ gbà fún ọ ni ó dà kéde gbà fọ kẹyìn ó gbà fún ọ. owó ọmọ àjọ náà. ẹ kúlé o. ọjọ́ ikú lọ́jọ́ ìsinmi. ẹ kúlé o. ẹ kúlé o. ẹ kúlé o. ẹ kúlé. ha bẹ́ẹ̀ tí ẹ rí àrìnkáńjá bàtà alágbàkó èèyàn òfò ìyàwó bú owó tí ẹ sínú ìyàwó tó pé èèyàn fọkànbalẹ̀ pé tí n bá ti délé ń bá ìyàwó mi lé 50-50 ni ó sínú ìyàwó tí wọ́n sọ pé mo ti lọ lé mo fẹ́ lọ surprise ìyàwó mi bẹ́ẹ̀ ń kó bọ̀ ọ̀ràn wa kan wá wish ẹ happy birthday wọ́n kàn wà disappointed lásán ni alágbàkó ẹ kúlé o ha tó ti ìrìn òfò sọ àlà bẹ́ẹ̀ sẹ́ ni mí láyé ọlọ́run ní ọ̀dà ọlọ́run ti ń dájọ́ àfihàn yín pẹ́rẹ́ ní ọ̀dájọ́ yín pẹ̀lú múdù tí wọ́n bá wọlé tẹ́bítẹ́bí ọmọ ọgbọ́n ìyá jẹ ọ́ níbi ọ̀rọ̀ olóbìnrin mo lùsì ẹ̀ àsọmọgbọ́n kórìíta máa sọ mi èmi ló yé o bí mo ṣe ń pàdán mi so when you come from nothing to something kọmọ pẹ́ tó rìn dé car wash kọmọ pẹ́ tó fọ 1 2 3 kọmọ pẹ́ tó fọ 5 6 7 8 9 cars to collect good pay to come home kò yí sí i kọmọ pẹ́ tó jẹ́ àìdí mi ìdí níyàwó tí mo fẹ́ ìdí sì ń dì mí ẹ tún kú ilé òde ni o ẹ kú ilé o. káfọ́ mọ́tò tó mọ́ lóló ọ̀kan ṣoṣo àràbà rídìrá bàtà apá ń fọ yeye ẹ dákun ẹgbẹ́ fún òun ni o òun náà ni òun náà ṣáá ni o. má sọ mọ́ mi o má sọ mọ́ mi o kò jókòó wọ́ọ́rọ́wọ́ tó bá fẹ́ jókòó kò jókòó wọ́ọ́rọ́wọ́ tó bá fẹ́ jókòó ìgbà wo tó wù ó má sọ ní etí o mo nù gọ́ọ̀bẹ̀ fọ́ ọkàn mi ni má fọ́ ọkàn mi o ogó mọ̀ pé àkànní kankan àkànní ò fowó ni ẹ bá dé mi lórí tó bá ń pèèyàn ní ọkọ ẹ ní máa ṣe ó ń tàn bí àkùkọ kí ló dé kí ni tí ń fi sìn ẹ sọ fún mi. ọmọ Fisáyọ̀ tó ń fi sìn. èmi ọkọ tí mo fi ọ sínú ilé nígbà mo wọnú lẹ́yìn ìrí ọmọ ibi tó gbà lọ ó sì sú ọ fún mi ó ti sòsì lọ ìhòsì tó máa ń ṣe àsúsùà ṣebí tó bá ń pèèyàn ní olè yóò máa sá fún ẹran àti mọ́ ẹgbẹ́ ìjọ ni. ta ló lè ta ló gbọ́ mẹ́rin tó ta ni. sábì fúnra dáradára náà sì ni ọ̀rọ̀ fẹ́ jẹ́ láyé rẹ̀ báyìí wọ́n máa ń ròyìn pé ìyàwó tí wọ́n fẹsẹ̀ gbáṣẹ́ káàkiri ọ́ ó sì tún hùwà rẹ̀ náà ọ̀dà sí mo ránṣẹ́ lọ ibi tó lọ kò sàǹfààní fún ọ ó sú ọ fún mi níbo lọ lọ. ìran mi ṣe mo ṣeré lọ ni mo ní kí n bọ́ nǹkan lórí pé mo tóbi. ẹ gbá mi fúnra dáradára sọ ọmọ yẹn torí títóbi gangan mo fi ọ àfarawé máa ń kó báyàn sẹ́bọ́sẹ́ máa ń bọ̀ nǹkan lórí ìsìlọ́wọ́ sílípàsì kése pọ́ máa mú ọmọ fúùtù sí ròdù ọmọ ṣe rójọ gíní òṣìṣẹ́ wà nọ́rùn ẹni tí ó náwó mẹ́ńbò yìí ẹ dákun o ẹ mọ̀ fi wàhálà pa mí o máa ṣe wàhálà lẹ́nu iṣẹ́ ìtúndélé ẹ ti ní jẹ́ ìfẹ̀dẹ̀ lórí òróǹro pátápátá náà lóru ọ̀gànjọ́ ẹ máa jíyàn bí ẹni pé ẹ fẹ́ nǹkan rí aṣọ family house jẹ́ bá wọn rà tábà bá wọn rà wọ́n sọ wá lẹ́nu náà lẹ́mọ̀ sọ káàkiri. ẹgbẹ́ tí ń bẹ lórí tébù ẹ lọ lè dáná fún mi ó fẹ́ jẹun. tó jẹ́
jẹ́ pé lára ẹ̀rà ẹ̀rẹ̀ fọ́. ilé alásèpọ̀ mọ̀ fẹ́ tẹ bá sì lè wédú ní ẹ̀lẹ́ ẹ bá ń ṣe papọ̀ ẹja tútù ń bẹ sálẹ̀ mọ́jọ orin sórí tébù mọ́fọ́ ọkàn mi sẹ́ ẹ̀ tọ́ bá ti ń gbà kàn nílé tí o ti fẹ́ wó nu lọ dáná ná ẹ̀ ń ṣe lọ́ọ̀fù ẹni lọ́fọ́ kan sí kí tí máa ń dùn mọ́ lásán nù. apá fẹsẹ̀ fọ mọ́tò. ẹ sá rọra. méjèèjì ló wọnú ara wọn. bí kò sápá kò sí ká wọ́ọ̀ṣì. ayọ̀ ni mo bá dé láti fi ṣẹlẹ̀ ni ìgbà ọ̀tún ti dé kárẹ́rìn ayọ̀ o ojú òní ti wá. Baálé mi kí ló bí orin tẹ́ ń kọ yìí gangan. mẹ́wàá bí ọmọ wèrè kan ṣẹ̀ dé ibi iṣẹ́ mi bí ta ti ń fọ mọ́tò báyìí. ní car wash. máṣíìnì mi. ajẹ́pọ̀ mọ̀ ń san ogun nù. ayayaya o láàárín àwọn wèrè tàjọ ń fọ mọ́tò tẹ́lẹ̀ àwọn ọmọ músẹ̀ nǹkan kan àti kejì ẹ̀ tí mo kó jọ síbẹ̀ ọmọ tá à ń sọ yìí ni the best. ó dà tá a bá bù kéré tá a bá kó wọn síbi iṣẹ́ pé ẹ bẹ̀rẹ̀ sí fọ mọ́tò látòórọ̀ kílẹ̀ tó ṣú ọmọ tá à ń wí yóò ti fọ 100 vehicles. 100. èmi ò mọ̀ bí tó ti rágbára tiẹ̀. ọmọ òun kí ni ó kọ rẹ̀ gan. ọmọ Yorùbá náà ni ń ṣiṣẹ́ bíi machine kódà ṣe ló ń ṣiṣẹ́ bíi irinṣẹ́ ẹ̀rú wa. níbi tọ́mọ òun ń ṣiṣẹ́ dé. kí ló ń jẹ́ o apá wọn ń pè. apá. èmi gan dẹ̀ fura pé wọ́n láti jẹ́ pé orúkọ ló ń rò apá ọmọ tá a wí ogun tó yìí tó bá na apá yẹn sí mọ́tò tó bẹ̀rẹ̀ sí fọ mọ́tò ó rò pé pipe tí wọ́n fi ń ṣe omi sára mọ́tò bẹ́ẹ̀ bí sáìsì pipe lè apá wọn ń pè. sọ̀n gan fúnra ẹ̀ ga. nọ́ṣọ́nọ́ṣọ́ báyìí ó yá wèrè láàrin ìṣẹ́jú bíi mélòó kan ó ti fọkọ̀ mẹ́rin. síkè rẹ̀ torí kò sí tí èrè o. mo fẹ́ gbọ́ ibi tó gbọ́dọ̀ dé yẹn kò kàn mí. ó rẹ kókó ó rọ ó rẹ bàálù lókè ó já wálé kọ̀ǹga tá ń pọn mu bó bá fi lé rẹ̀ yóò padà di sọ́kàwé ni ó ń pẹ́ kó tó rẹ̀ wàhálà òun àtàwọn ẹbí ẹ̀ nìyẹn kí n tèmi nígbà tí èsì pé bóyá bó bá ṣiṣẹ́ tó fọkọ̀ fún mi àìfún lówó ó ń gbowó. owó iṣẹ́ rẹ̀ ní gbà kọ́sà tiẹ̀ sí mọ́ rẹ̀ yín ni tọ́lọ́wọ́n bá ti jẹ́ ọ̀rẹ́ yín àbùṣe ti bùṣe. ojú bẹ́ẹ̀ lọ táwọn ọmọ yìí ṣiṣẹ́. tẹ̀fẹ́ tí ń ròyìn ẹ̀ báyìí. ọkọ̀ mi balẹ̀ lórí ọkọ̀ mi balẹ̀ wèrè àwọn méjì tó kù jìbì wèrè ni wọ́n wèrè máa ń gbọ́ wèrè ọ̀dọ̀ mi náà olóyè bukú ni mo fẹ́. ọ̀kan ṣoṣo àràbà ìdíra bàtà apá ń fọ ayẹyẹ. ṣé mo yàn fúnra mi àbí wọ́n lọ yàn fún mi ṣé mo ṣe ẹsẹ̀ gbé ni àbí àti kọ́ ọ́ pé bí ó ti rí rè ṣé kí ọ̀sán wa pa mi sínú ilé tí mò ń sanwó rẹ̀ ni tí mo sì ń ṣe ẹ̀tọ́ mi mo mọ̀ dáràn gbọ́ tẹ̀ sọ pé ọ̀sà. òkun ni. òkun da òun náà mo fẹ́ sọ pé òkun mọ̀ dájọ́ sá lọ òkun ni ó mọ̀ dá ká lọ ká ti lọ ya fọ́tò ká lọ bíṣì. òkun ni ó sì gbé ọ lọ bẹ́ẹ̀ ni tó kàn bá gbé ọ lọ ìní sinmi àdúrà lórí rẹ̀ kí ìrìn jẹgbẹ ni sọ́ràn sí mi ni. kí mo ṣe. nígbà tí mo ní kó o ṣe oúnjẹ láti ìgbà tó kárọ̀dù asúnkì ara rẹ fẹ́ mu gbogbo àti tó ti gbé èròjà tó fẹ́ fi dáná lọ kí ló gbé wá ní. omi ìsanwó kẹsànwó yín de oúnjẹ. fún kí ni. pé kẹsànwó yín kó tó di pé ń gbóúnjẹ wá. mo dáràn ṣé wọ́n ní èèyàn máa ń pọn mí lẹ́dùn òǹgbẹ ni nígbà wàá gbọ́ mi sọ wá fún mi ṣé kí n kọ́kọ́ mu kó tó di pé wọ́n á jẹun ni oúnjẹ dà. mo pé kí n tó rẹ́ látán kí n tó lọ ta ṣe gbogbo ẹ̀ òun ni mo á ní pé kẹ́ ẹ fọwọ́ lẹ̀. kó tó rẹ́ látán lẹ́yìn tó túmọ̀ sí pé o ti rẹ̀ lá. mo ti rẹ́ látán. aliranu lọ́ra rẹ la wo wọ́n ní kí n mọ̀ sọ̀wọ́ mọ́
ọ̀sán òkú mọ̀ pé bí mo ti ń fọ mọ́tò mo ti ń ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ mo fi ń fọ nǹkan látàárọ̀ ní kọ̀dọ̀tì. ìgbà tó ti ní pé kẹ́ mọ́ sọ ọmọ kí kúkú sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń bá sọ yóò tètè wọrí bẹ́ẹ̀ ṣe jáde tán ní àárọ̀ làwọn wọléwọlé Ìbàdàn náà ṣe gbùgbù yéèdà ọ̀dọ̀ ìyá Làbákẹ́ wọ́n bá mú ṣọ́ọ̀bù ẹ̀nà gbèsè mo ṣe bá ní Ọlọ́run ló mú un ṣé bí mo sọ ẹyẹ tábà sí ẹ̀wọ̀n kó táwọn ọmọ wọn bá ti ṣe tán ọmọ tábà wọ́n tọ̀ sínú ike wọ́n dà sínú gọ́tà wọ́n tún tọ̀ sínú ike nínú pò wọ́n tún dà sí inú gọ́tà bó ṣe bí yìí ṣàṣẹṣẹ lẹ̀ tọ́ báyìí wọ́n ṣàṣẹ kiri kan báwọn tá a kà sọ ṣe dénú náà bá fagilé wáìwáì pẹ̀lú red paint mi tó ti rí red paint o náà bá fagilé wáìwáì ẹ wo ẹ mọ ọmọ ìyàwó tó wà níbi ẹ̀yìn ọmọ kò fcc ti dé ẹ mọ báyà Làbákẹ́ ẹ mọ báyà Làbákẹ́ ayé rẹ mọ̀ ń bá kẹ́ kí n rí jẹgbẹ́rẹ́ ìríkúriwé rẹ̀ bẹ̀bí mo rí torí tó bá gbónú lé mi kò sọ́kùnrin tí ó wà bọ̀ rẹ̀. àìrọ̀ lẹ pa. èmi ta ni òfin ọtí máa fi ọlẹ̀ gbogbo àrùn tí ń bẹ lára obìnrin ìyàwó létí ọ̀dà tí ń bẹ lára rẹ̀ ayé ẹ ta o kọ́ fọkọ lóúnjẹ o fọkọ lóúnjẹ ọwọ́ àsọpọ̀ gbúrò ọ̀sà ó ti fẹ́ pa mí lórí pé mò ń ṣiṣẹ́ mò ń fún ọ lówó bá mi dáná kí n jẹun ẹjọ́ lọ máa ń rò ìgbà míì tó bá fi gbé oúnjẹ déwájú mi kèé dùn mọ́ ìtọ́ ti máa ń pọ̀ jù ẹjọ́ pa ẹ́. ẹ máa ẹ fẹ́ ra nose mask fún mi gbà náà. kí n ra nose mask fún ìyàwó ilé. torí kí wọ́n bá mọ dàtọ̀ sí ìwé tiẹ̀ fún. ìwọ àti kata ẹ̀fẹ̀ kí ni ìyàtọ̀ yín gangan bẹ́ẹ̀ tí máa ń dàtọ̀ lẹ́nu. òun máa ń ṣí táàpù tọ́ ni èmi ń fọ́n tọ́ ni. adúlọ̀ ẹjọ́ tí wọ́n wá máa ń ro nǹkan sọ́mọ̀ pé ẹjọ́ kan tó máa ń ba jáde ni ẹ lọ́ bá ń gbé oúnjẹ wá. àníyàn ọ̀rọ̀ ọmọ ìyàwó kí wàá ní ṣe. ẹ lọ́ bá ń gbé oúnjẹ. wọ́n àlọ́ bí tó ti dáná o. àlọ́ bí tó ti dáná o. ok mo promise ara mi lọ́jọ́ iwájú tí bá kọ́kọ́ pa 20,000 kí n pa 10,000 máa kọ́ lọ jẹun 7,000 náà pátápátá ń ṣe mékọ̀pù síbí ń sì kò 3,000 wà lé pé àwọn olè àtàkì mi lọ́nà tàbí kí ni mo wọ́n ṣàṣọ́ tì mí bọ́lẹ̀ lórí eré ká ní pé tó fẹ́ ṣe ni mo wọ̀ rí mo mọ tí màá jẹ lọ́nà 3 days tí máa ń ṣe bẹ́ẹ̀ fúnra mi special treat tí wọ́n máa ń pè ń sì mọ fresh mọ sára kó sú ara. ẹ dákun ẹgbẹ́ fún pé òun ni o. olójúmọ́ ni mo mọ kí mo ti ṣìyàn àmọ́ ẹ wò mí tí mo fi ṣìyàn normal àmọ́ àṣìyàn mi ó ṣeéṣe kó jẹ́ pé ìyá àwọn òbí mi ni mò ń jẹ káwá ní pé mo mọ̀ mọ̀ ni àbí mi ò mọ̀ mọ̀ àwọn náà mọ̀ mọ̀ àbí wọn mọ̀ mọ̀ àbí mo kàn yìnyín rí ti sọ́fánẹ́sì olúwa ilé yóò ti tó bó ṣe rìnrìn wèrè ẹ̀ lọ́kọ̀lọ́kọ̀ wọnú ayé mi bàbá ẹ bá ń lé bọ́sítà last time àjí mo fi ń sọ̀rọ̀ ẹ̀ mo mọ̀ pé mo lè papòdà kò sí cctv tí ó rí reason tí mo fi kú bàbá ebi lọ́mọbìnrin fi pa mí olúwa ti bá ṣe báyìí tí mo fi wèrè jáde láyé ẹ bá mi fi ebi pa òun náà kó wá bá mi bàbá. ìfẹ́ ọkọ ìyàwó ẹ bàrẹ̀ ẹ wò Àkànní sórí ẹ̀bà ẹ̀ gàrí tí mo fi tẹ̀ ó kún alárò rẹ̀ ẹ̀rù tó yan gàrí mi. ọ̀ọ́ni gbádùn ọlọ́run ọ̀ọ́ni gbádùn ká ní àárẹ̀ yìí ojogún ẹ̀ ká ní ẹ̀rẹ́dìtì làárẹ̀ yìí ojogún rẹ̀ ni kò ní sàn ó sì ti bá a kú nù ọbẹ̀ dà ọtẹ̀ bẹ̀ wọ́n náà lọ tẹ́sítì ẹ̀ ìka wèrè tó fi ń tẹ́sítì ẹ̀ báwọn kọ́lọ́hún níjó di ìka àbámọ̀ fún ọ só ti yọ báwọn ọbẹ̀ dà. mo fẹ́ kí ata wọnú ẹran dáadáa. kó tó gbé wá ọyá lé ata padà lẹ́yìn ẹran má jẹ́ kájọ wọnú ara wọn ọ̀tọ̀ọ̀tọ̀ níbi mo ti rà wọn só ti yọ báwọn ọyá lè bá ń gbé ọbẹ̀ wá ó jiná kó jiná mo fẹ́ bọ̀ jẹ bẹ́ẹ̀ yìí ní sùúrù sẹ́ẹ̀. kẹ̀lẹ́kẹ̀lẹ́ ló láyé ayé ò lè fẹ́ tó bá nígbà kẹ̀lẹ́kẹ̀lẹ́ ìfẹ́. àwọn pé mi sọ fún ilé kan àwọn nípa wa wọ́n bá tún gbé bíìlì lórí burúkú dé bá rí bíìlì ló bá di 10,000 mọ́ níbo ṣé àti òtẹ́ náà ṣe mú bíìlì 10,000 wá ní kò dáa. láì ṣe pa ní pọ́ǹpì machine láì ṣe pa ní washing machine láì ṣe pa ń lo oven láì ṣe pa ń lo kankan ẹni sùúrù ìfẹ́ ìgbà sí mo kí fún owó faraya àgbà tí. olùkàkà tìrìkà ó ti tó o bá wọn jọ ìdí tí wàhálà ṣe mú láyà rẹ lórí ọ̀rọ̀ nípa mo fẹ́ mọ̀ owó náà ta ni wọ́n san kí wàá lóde tó kàn ọ́ lábàá ìbá ń gbóúnjẹ. ara ní ń ta mí mo wò pé ọkọ mi ò fọ mọ́tò lọ látàárọ̀ jalè
ìgbà mi ṣé tó bá wà nílé gan ṣá mo fi náà sùn tààràtà bẹ́ẹ̀ ó ṣáà ti wá pariwo lórí burúkú gbà tí mo ṣáà ti wá ṣáà kí fún ṣáà ní ẹ kí fún ni mo ṣáà fún ní bí ọ̀wọ̀ta mo ní ẹ ṣáà gbà kẹ́ mo sórí bíi tèdè. omi tó ṣe ló fòun omi ta ni. bí ọ̀tá wa ni. ta ló rà. mo ń ṣiṣẹ́ mọ̀ ń dààmú bí kan ọwọ́ à ń fi gbogbo nǹkan tí mò ń rà nù lè fi ń sojú ayé. sọ́wọ́n kẹ́ bó ṣe yáwọn èèyàn ní rìwáìnì tàbí rìwáìnì késẹ́tì nù tí wọ́n dá padà dọ́là. kí ni fúláàsì tí mo máa ń download fíìmù sí tọ́ yáwọn èèyàn tọ́ yá tọ́lọ lè bàjẹ́ tv kó fáírọ́ọ̀sì àbí òkò fáírọ́ọ̀sì sáré flọ́ọ̀sì. ìyún ò tiẹ̀ bá mi sotiri lọ́ọ́ bá ń gbé oúnjẹ wá for the last time tó o bá sì sọ̀ra ní tí mo ti pinnu pé n tún ṣe sí obìnrin kankan mọ́ yóò wá sí ìmúṣẹ nínú ayé rẹ o. ẹ lè gbáyàn lórúkọ Jésù èmi mọ̀ pé ẹ lè gbáyàn tẹ́ fi kú. ọ̀rọ̀ sitting kan ìgbáyàn kì í sọ̀rọ̀ scam mo ń bọ̀ sọ lulu ni màá lu ọ̀tá èrò òyìnbó tó ẹgbẹ́ ojú kan báyìí ọmọ sẹ́ni sáwọn ọ̀rẹ́ rẹ pé ọkọ mi tó ti gbèsè rẹ̀ dé o. ẹ ló bá ń gbé ọbẹ̀ wá sọ̀rọ̀ pé tó bá jẹ́ kí èsù ọjà mi lò sọ̀rọ̀ pé máa lu ọ̀sá sọ̀rọ̀ pé máa lu ọ̀sá ọ̀dọ̀ àmọ́ pàlù fún ọ. ẹjọ́ tó Ọlọ́run kò kàn ẹjọ́ ẹgbọ́n mi kalẹ̀ ọ̀fọ̀ ẹ̀hún ló lẹ̀ fílẹ̀ bẹ́ẹ̀. sẹ́gbà jẹ́ snooker tó ń sọ fún ni bá ń gbọ́ bẹ́ẹ̀. abájọ àwọn èèyàn mọ̀ rí mi títí wọ́n mọ̀ ní wèrè ń gbélé yín asóòtọ́ náà ń sọ. ẹ̀rí papẹ́ kó tó jẹun ní jẹ́bàjẹ́. ìbàjẹ́ gbà lélẹ̀ tí mo wò yìí òun kọ́ ni ọ̀rá ìmọ̀mọ́ra wọn yìí èmi ọ̀rẹ́ ẹja sí kínní àbí ìrẹ́jà ni. mo fẹ́ kí ata wọnú ẹja ń dáadáa kí lè fi jẹ ráìsì láàárọ̀ la ẹ bá ti kọ́kọ́ jẹ́ bá kó tó di pé ẹ fi sọ́bẹ̀ yóò gbà yín nínú. olúwa gbógun ti àwọn tí ń gbógun ti mi ìwọ náà ni mò ń gbèsè pé òṣì ló ń ṣe gbogbo wèrè tó ń ṣe nǹkan ògbóúnjẹ lẹ̀ o tán fìtílẹ̀ òfin kòkòdé pa ògbóúnjẹ lẹ̀ òbẹ̀rẹ̀ ẹjọ́ wèrè. gbogbo àwọn ilá tó ti kó olórí burúkú tó rẹ́ sínú ńlá o tún fẹ́ kí n tún máa gbẹ̀yìn sọ fún. ta ló rẹ́ la alẹ́rọ̀rọ̀ rẹ́ la ìwọ kọ́ ló rẹ́ la ojú ẹ̀ wá fọ́ pé láì ti kó o tún ṣe pẹ́ olè tí o kó. ọ̀dà sórí ìdájọ́ afẹ́yín pẹ́ran ọlọ́run ni máa ń dá o ọlọ́run sì dẹ́jọ́ rẹ̀. fẹ́ ṣe sọ̀rọ̀ Taofik àti Taofik àtọ̀ fún àwọn olóyún. ayé mẹ́sàn-án ọ̀rọ̀ àti last month ni ó sì káàsì gbogbo àlá ti gbọ́ ọ̀rọ̀ àti last month ẹ̀ bá ti ní nǹkan kan sọ náà ẹ̀ máa la ẹnu mọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ ni ọ̀rọ̀ lọ́rọ̀ lóbi kú lé lórí ọlọ́run níjẹ́ kó kàn kú bájá ṣe ń kú tòǹtò gbó. Taofik jà ní ọ̀sẹ̀ ìgbé òun fẹ́ ra nǹkan. ọlọ́run parí ìjà wọn kí ló kàn án. kò yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tẹ́ pé oyún wá pé oṣù márùn-ún tó ti wá sọ pé ó fẹ́ ra nǹkan mọ́lẹ̀ tóyún bá jábọ́ ńkọ́ tí nǹkan bá ṣẹlẹ̀ sí ọmọ ńkọ́. ṣé táwọn tí wọ́n nọ́ọ̀sì oyún àti ẹni tó diwọ́ di sẹ́nu tábà gbọ́ tó ń sọ ìtọ́hún wíṣí wọn bá rí i pé kóyún jábọ́ sẹ́nu wọn ó dùn. ìgbà tí mo ti ẹ̀ sọ wàhálà Taofik ṣe wá bínú àmọ́ ṣé wàá mọ ibi tí bàbá ń bá rí tí wàá ṣẹlẹ̀ ẹ̀wọ̀n tí wọ́n bá ṣe fíìmù tó mọ̀ ṣe gangan ní Taofik bá wọ inú ilé ló bá lọ kó gbogbo ẹrù ọmọ jáde. Taofik mo rò pé ó ya wèrè àṣẹ Taofik gan bá bá a sínwìn ni ló bá mú gbogbo ẹ̀ ló bá ra gbogbo ẹ̀ ló bá di bọ́tù bí mo ní bí Taofik ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo nu pé ó ra kẹ́tù 1-2 mo ní ẹ̀yin náà bá ti mọ̀ ra kẹ́tù 1-2 ṣe bí ẹ̀ mọ̀ mú pé ọ̀tẹ̀ ẹ̀ mọ̀ sọ sínú mi ẹ̀ sì mọ̀ ọ̀rọ̀ sínú flask ẹ̀ rọ̀ ọ̀rọ̀ sínú flask ní mélòó wa ní bí flask yóò gbóná ẹ wo orí burúkú ń ṣe àwọn kinní o. flask tó gbóná bọ́pọ̀lọ́ rẹ̀ ṣe gbóná. Ọlọ́run mi ò gbóná. kò gbóná lóun rárá ayé ẹ̀ ti gbàgbẹ́. a ní advice ló fẹ́ kí n fún Taofik. ọ̀rọ̀ ní ayé ara rẹ̀ ṣé kò jọ̀wọ́ lójú ni. kò jọ̀wọ́ lójú. kí ìrìn jí gbẹ̀rún ọ̀rọ̀ ní ayé ara rẹ̀ wà ń bẹ̀. ọmọ ogun ti ń já spiritual kò sí ìdí láti fi sẹ́ẹ̀rí kọ́ tẹ́ńdà rẹ̀ síwájú nípa báàlì mi mo ti ń tojú bọlé káàkiri o wọ́n ti rí solution sọ̀rọ̀ ilé ayé ara mi. sítórì àwọn ọmọ ní ọ̀hún tó ti narrate lórí ìjókòó yóò ti tó 40
ayé ẹ̀ ta gan o. ìtò fọ́tì ọ̀rọ̀ táfíìkì àti táfíìkì. ó ti tó. ẹ ṣé mo ti wá sọ̀rọ̀ dáàdi Mariam tó wá fárara mi. ìfẹ́ gbọ́ ìfẹ́ gbọ́ àyájára. ìfẹ́ gbọ́ sẹ́. ìgbà tó ṣe dáàdi Mariam ṣe ó dáa ìgbà tẹ́mi mi ò tójú bọlé èmi ìfẹ́ tójú bọlé débi tẹ́ pé ìwà padà lọ lóyún fún babaláwo. ọ̀rọ̀ ṣọ̀kí ní ṣọ̀ṣọ̀ṣọ̀ mọ́ lọ sọ́sọ́ lẹ́nu ẹja. ibi tí mo ti gbọ́rọ̀ lọ́rọ̀ náà mo ti rí pé téèyàn bá lógun wọn ní kéèyàn lọ sí ìwé odò ṣé tí mi bá dojọ́ tí ìtọ́jú bọlé ṣé mọ̀ pé ìwé odò ní sórí. ṣé ọ̀rọ̀ ara rẹ̀ kọ́ ọ̀sán last. ọ̀gá ni sá. ọ̀gá ni sá. ẹyin fáṣí mi ẹyin ṣe kan sí ẹyin fáṣí mi. ẹ ṣe kẹsì. ó dùn. tó bá fẹ́ ṣe kẹsì fún mi lówó oorun. wọ́n bẹ́ẹ̀ náà kò ṣòkòtò mi sábà ń fi owó ṣèlú wọ mọ́tò lọ fi ṣẹ́lẹ̀ lọ́la àbúwọ̀ kára ẹyin ṣe kan sí ẹyin ṣe kan sí ẹyin fáṣí mi. ilé ẹ̀sìn ní ẹyin ṣe kan sí ẹlẹ́yìn ìwájú. àbí kí n gùn ọ́ ni kí n ṣe káwọ́gẹ̀ fún un. ẹlẹ́yìn máa ṣe máa mọ bá mi gbó bí ajá tó bá ṣe é ṣe tó bá lé láti gan mọ́ kí n jẹ. kí n mọ gé ọjẹ hardcore nù. alájà mo fẹ́. alájà bóyá. àkànní ìfẹ́. èmi ni bí ajá kára iṣẹ́ kẹsí o fẹsẹ̀ kẹsí o fẹsẹ̀ kẹsí o ẹ sì gbìyànjú wà tí bá ìfẹ́. àti àbẹ̀bí ẹ̀ mọ̀ ṣe o mo dúpẹ́ lọ́wọ́ yín o ó kó ti sọ tó wà pé kí lọ kówó nú àpò ìyókù ọ̀kan kò bá tójú olójú kú ìwọ ló mọ̀. owó ṣe dáná. fẹ́. iṣẹ́ ọmọ àdáṣe ni owó ọmọ àjọ náà. ẹ jẹ́ dìde kẹ́ wá lọ bí iṣẹ́. ọjọ́ ikú lọ́jọ́ ìsinmi. ó rẹ̀. ọjọ́ ikú lọ́jọ́ ìsinmi. ara ń ru ọ́. ó ti pẹ́ ni mo ti fẹ́ gbá pàjù sí gbé. ṣé kí wọ́n bọ̀ gbé ìgbà tó ní pé kó o dìde kó o ṣe kíni tí ò ní lọ bí iṣẹ́ ni. bí iṣẹ́ kíni sílẹ̀ tí ti mọ́ ni. ilẹ̀ wo ni o mọ̀ ìfẹ́ ilẹ̀ wo ni o mọ̀ tó dẹ̀ mọ̀ wípé iṣẹ́ ojúmọ́ òun lòún ṣe owó ojúmọ́ lòún gbà tànà nísìnyí báyìí àti iná tán dídé kó wá lọ ṣiṣẹ́ ká lè rí nǹkan jẹ lónìí. mo kú. níbo ló ti kú. èmi mo kú òde lánàá ń bẹnu ṣòkòtò mi. ń bẹnu ṣòkòtò rẹ ṣebí wọ́n ló ní pé kí n lọ kó kí n fi ṣeun èmi ti kó owó oorun tó ní kí n kó nínú báàgì rẹ mi ti lọ dẹ́pọ́sìtì wá attachment mo sì ní kàn bá ń ṣe pọpọ́ọ̀fù Bob Marley so kò sí nǹkan kan bẹ́ẹ̀ àmọ́ bọ́ fi owó mọ́tò lẹ́ǹbẹ̀ tó fi gbọ́ mọ́tò lọ bí iṣẹ́ kó wá dáhùn ká lè tètè mọ tá a jẹ bóyá ṣe ọbẹ̀ ni àbí òòrùn oúnjẹ bọ̀ mẹ́mẹ́ àtẹ̀kọ́ tí ń wù ú jẹ. mo ti fẹ́ nu pa. bí ti bọ̀. ẹ sọ bí owó wà fún ọ torí pé mo fẹ́ ṣe nǹkan sí ogun lẹ́nu iṣẹ́ ogun lé wàhálà lẹ́nu iṣẹ́ wàhálà lé egungun la fi ṣiṣẹ́ ń bíṣẹ́ àtúnṣe fi egungun lóbi àtúnṣanwó mo gbé o. ṣé lórí ẹ̀kan tó ṣe òun ló gbé fún. ìjọba yẹ kó kó gbogbo owó náà lórí ẹ̀kan ìyàwó ilé láìṣòro tó wọn mọ̀ dáa. bọ̀rọ̀ wo ló dá dídé wà mú un lọ jàre. ẹ lọ máa ń gbómi léwẹ̀ wá gbómi kaná gbogbo egungun ní sàn mi. níbo gbómi kaná pẹ̀lẹ́ fẹ́. Ọlọ́run ló ń ṣe yìí wọ́n gìmì jẹ lẹ́nu mo ti kówó tó ń fọ́ mi létí lórí pọ̀ fẹ́ kí mọ́sẹ̀lẹ̀ kẹta gbogbo ẹnu rẹ ló gan bí èpa fùfú yìí gbogbo ẹnu rẹ ló gan bí èpa fùfú yìí. ìfẹ́ mi bọ́ bí right back. ṣé bá ṣe mọ́ ó ń ṣiṣẹ́ òun kówó alágbà. mọ́tò tó mọ́ lóló ọ̀kan ṣoṣo àràbà ìdírábàdà apá ń sọ yẹ̀yẹ̀. ẹ dákun ẹgbẹ́ fún pé òun ní o òun náà ṣáá ni o lẹ́fà tì í lọ apá ń sọ yẹ̀yẹ̀. jàbọ́jọ́ jàbọ́jọ́ jàbọ́jọ́. Elédùmarè
mọ gbogbo rárá àdá tẹ̀sí yìí sọ́mú kọ́ ló dá ní báyìí. dọ́tà àbàkú sẹ́ńkọ́. tí àbàkú sẹ́ńkọ́. àtọ́nà mi. tí àgọ́ tó yẹ kó o ṣẹ̀ṣẹ̀ mọ̀ bọ̀ bí sẹ́ni. tó bá mọ yadúró ọkọ̀ tá a ti fọ̀ nígbà ṣe wọ́n yẹ kí n jókòó kí n mọ mustard kí n mọ sí fàájì ayé wọ́n yẹ káriwo òrì ó tó báyìí ṣé bí iye ìwọ̀nba nǹkan tí ń bá ti fọ̀ òun náà ní gbogbo rẹ̀ wàhálà yín ò yẹ kó le lórí ayé mi báyìí. ẹ̀sùn wa dà kó wá délé kó mọ̀ mọ̀ wó délé. bẹ́ẹ̀ tí wàá ń sọ iná àwọn ayé òròbọ̀ yẹ fẹ́ràn mi dénú irọ́ sì ni èké lásán lẹ̀ ń ṣe ẹ̀fẹ́ àtó yín. lẹ́sùn pé mo bọ́ ọ sọ̀rọ̀ wípé o kó o ṣiṣẹ́ kó o mówó délé torí bùkátà mo sì mọ ogun tí ń bẹ lọ́rùn rẹ̀ mo yẹ gbogbo ṣe gbọ́ bùkátà mọ̀lẹ́bí tó kó o mọ̀ ṣiṣẹ́ tó bá ṣe náà látàrọ̀ dáná tó fi ń jù mí lọ lóòótọ́ nǹkan ló wá lanu pàgà ló lanu gbà ọ ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi báyìí. ẹ wo bí tí ẹ bá ṣe pé wò ní làákàyè àbẹ́ wo ni gbàràn mi dẹ lẹ́rù nígbà òde ní ìṣòsì ń bá a rojọ́ kí n tiẹ̀ ó sì yọ wọ́n nílé lọ́kọ́ lọ bọ́gà ó wà tẹ̀kọ́lẹ̀ lẹ́jọ́. nígbà wájọ lẹ́jọ́ ńkọ́ wọ́n sọ fún yín pé tá a bá ti rọ́ọ̀gà nítorí pa pẹ́ẹ́dé wọ́n yọ wá ń sẹ́. ẹ máa wà bọ́mọ́ bìnrin pẹ́ sófò lọ bọ́gà fà sọgbọ́. kí ló dé. fọ́nsẹ́sẹ̀ ń bẹ lára rẹ ni àbó. ó bẹ lára mi o. ojú tí mò ń wò yìí ó yọ ojú tó ti jẹ ajá láàárọ̀ yìí. kọ̀ọ̀kan. mo bá ti wá jẹ ajá ọ̀gbẹ́ni o ò lè jẹ mí o. wọ́n tó bá gbé dára ń jọ gidi. ẹ lè jẹ mí máa ń jẹ irọ́. ìwọ sórí ẹ pé sá. ìwọ níwọ̀ tí wọ́n mọ̀ tán rẹ. kí ni tàn rẹ o. ìwọ mọ̀ lọ́ọ̀ra. pẹ̀lẹ́ o lọ́ọ̀ra. pẹ̀lẹ́ o máa wé àjòkú díẹ̀. ìran bàbá ta ló jẹ tiẹ̀ láàyè. wisdom. don't leave me. ó mú wá ni mo tẹ̀lé ọ tán. orí kọ́ jábọ́ bíi pọ̀pọ́. bó o ṣe jábọ́ bíi pọ̀pọ́ wà nù ọ̀nà máa ń kà. wo ẹlẹ́gbọ̀n àgbà ká ní pé wà tàbúrò rẹ ti jọ ní mi inú tàbí tẹ́ ti jọ ṣèpàdé èmi pé ní tẹ́ fojú mi rí tí n bá dé. ṣé ẹni pé kọ̀ wọ́ọ̀kì ìdí bàbá ọmọ lọmọ ti bá kinní tàn wí kò sì sí bọ́mọdé ṣe lè tètè jí dóko tó oko náà ní ọba kùkù tó bá fẹ́ bọ́kọ̀ o. sórí pé mo dákẹ́ mò ń wọ̀ mi ò fún ẹ lẹ́sìn mi lẹ́yìn méjèèjì parí dírámà yìí tán ni ò tí wàá ṣe tíátà yìí tán kí n wá gbéṣẹ́ mi wọlé. nkúkú lẹ́jọ́ bá yín rò mo máa ń pé òjò tó rọ̀ òun ló kẹ́ ẹ lépọ̀ mẹ́dí ẹ̀ ó ti ẹyin báwo kó ń kálukú kó sinmi wótò wóró o gbogbo ẹ̀yin tẹ́ ń ra burú sí wa tẹ́ ń porí wa láìda àmọ̀ yín o àmọ̀ yín àtún yín mọ̀ ẹ̀yin tẹ́ ń porí wa láìda gbogbo yín pátá báyìí lẹ́ẹ̀fà àgbẹ̀gbà kò jù bá ń lọ. jọ̀wọ́ sẹ́mi ni ẹyẹ ilé ìjọ ta lòdò ta ní gbẹ̀gìrì ta lére. so ń gbọ́dọ̀ dáadáa tí ọmọ yìí sọ sí. ṣé ìjà gbọ́rọ̀ kó já gbọ́rọ̀ tàbí tó o bá pè nísìnyí pé tó ń ba àròjọ kìíní ṣé ọmọ sọ pé àwa ayẹlé ìkan ẹdìẹ àrífín nìyẹn náà. wọ́n ló fà á torí gbà tó ti dé bí mo ṣe wọn pọ́nkán tí wọn náà bá gbé bí orin ni kò ní rí bó ṣe rí i láti mọ́rú yín ẹni tí ó bàbá yàn lórí jẹ́ kò bí èèyàn bá ṣe gbé kọ́ ni ó ṣe dáa àti mọ́rú yín sóòsì bí sẹ́ káwọ̀ọ̀sì mo dára mi lójú kèé ṣe wọ́n ní kèé ṣe nǹkan kan mo jogún ẹ̀ lọ́wọ́ bàbá mi ní bọ́lọ̀ ń ṣe dá káwọ̀ọ̀sì tán báyìí ọlọ́run dá mi sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni bẹ́ẹ̀ ni tábà máa gba degree àti phd ni ó yẹ kí n ti gbà ń di sẹ́yìn. wàá ló ti fi sẹ́yìn dè mọ́lẹ̀. sẹ́mi mo ti fi den tí ò níye kò pọn dandan tí n bá ti ń pariwo ara mi sáyé kan tó mọ̀ pé mo ti fi den nǹkan mọ́lẹ̀. àwọn ọmọ ẹ tó mélòó ná. ọmọ tèmi jọ kí ló fẹ́ fọmọ ṣe o. mo fẹ́ kọ́ wá bẹ̀rẹ̀ sẹ́ ń bí ni. interview náà fi palágbájá náà. ìrọ́pọ̀ náà fi kókó fi sẹ́ lọ́mọ lọ́ni. ó béèrè lọ́wọ́ bàbá pé tẹ́ ẹ bá fẹ́ lọ kírun sí nǹkan kan máa wà lára yín ó ní láéláé ibẹ̀ náà ti gẹ̀ẹ́tì wọn sọ ẹjọ́ ẹ mọ̀ gẹ̀ẹ́tì mi. ó fi sẹ́ lọ́mọ lọ. iṣẹ́ ọmọ àdáṣe ni owó ọmọ àjọ̀nà. àǹtí àbẹ̀bí áńgẹ́lì orí ilẹ̀ nìyí o áńgẹ́lì bí ti bá wù. ká ló wọ̀ fún yín kẹ́ ẹ mọ̀ lò yẹn yóò mọ̀ fò bàgẹ̀bàgẹ̀ báyìí ni. kí lẹ rí tẹ̀mí sọ bẹ́ẹ̀. mo gba burúkú owó lọ́wọ́ ọkọ mi láàárọ̀ alẹ́ àná mo tiẹ̀ ti kó. kí lẹ lù. oògùn tẹ́ fún mi pé kí n lò ní mo ṣe ṣàbáyé ó jẹ́ ni. oògùn wo lẹ fún mi ṣé mo pé oògùn ni ẹni pé tọkọ mi tá bá ti jọ pé tó bá sọ pé òun fẹ́ ṣe ẹ̀ẹ̀kan sí bóyá mo ń pariwo lórí burúkú pé kí n ní ìlú òníṣẹ́ kan àmọ́ fún mi ló mú sọ fún mi bóyá ní kí n lọ kówó nínú àpò òun nù o pé kí wọ́n á bò ń ṣe owó mọ́tò kù pé fún ẹ̀rá kó mi. owó ti pọ̀ lọ́wọ́ yín ni. ó pọ̀. ṣé wàá rí iṣẹ́ tó ṣì wà o. máa gbé yín débẹ̀ iṣẹ́ wà. èwo nìyẹn. ṣé kí ìtẹ́wọ́ kọ́ ṣe ibi tutorial ni eléyìí ṣe máa sanwó fún mi. ẹ pé ìdìmọ́kọ fún yìí yẹn mo ní kẹ́ lọ lówó a máa kọ́ ń ṣe tutorial fún yàn ẹ wá ti wá pass. àpò kan àbọ̀ nǹkan 300. káàárọ̀ apá ó máa pẹ́ kó tó débi iṣẹ́ láàárọ̀ yìí iṣẹ́ òsì. bàá mi ẹ̀yin náà lè máa ń sọ pé ìyànjú lẹ̀ dàgbà ojoojúmọ́ ni máa ń fi rẹ ni ọ̀rẹ́ mi ni o èyí lè parọ́. tó bẹ́ẹ̀ nà because ara yóò ṣàṣòkúta tó bá ṣiṣẹ́ ó ṣe ṣe kọ́ rẹ̀ lóòótọ́. ọ̀rẹ́ ni ara ń fẹ̀sìn mi. ara ń fẹ̀sìn mi tọ́ ni àmọ́ sinmi tó ń wó yẹn téèyàn bá sinmi lásìkò tí ó yẹ kó sinmi èèyàn máa bá ìyàbọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni torí Yorùbá gan lọ ó bá wọn ní kò sí sinmi fẹ́ tó bá wà láyé ọlọ́jọ́ òkú lọ́jọ́ sinmi. Ọlọ́run wa ní jẹ́ kí kó láwa jẹ́ bí kílìsì báyìí
àní fojú ọlọ́jọ́ lọ àkú ní kún kékeré. Lóòótọ́ a máa ṣàmìyàn ìkálẹ̀ máa ń jẹ́ àkó kékeré àmọ́ ọ̀rọ̀ kan wà lẹ́yìn ẹ̀ tó ṣe kókó. Yorùbá ní kákú lọ́mọdé kákú very young. Very early stage. Very early stage is even better than káwó jùtọ̀ káwá kókú ìyàtọ̀ kó má ṣàyẹyẹ kó má sì beautiful celebration lẹ́yìn ìdábàgò. Wọ́n ní kákú lọ́mọdé kó yẹ ní ó dàgbà jù ká. Yorùbá kan tó bá gbé ẹ lọ bá máa tún gbé ẹ padà orí ẹ ìwọ ló bá mọ kó yẹ pé. Lówe láti ẹ̀dúgbò ọlọ́gbọ́n ní jò ní mọ̀ èmi rò pé táwọn èèyàn bá ń sọ bẹ́ẹ̀ àwọn èèyàn òfò náà kàn máa ń sọ pé àkákú lọ́mọdé àṣé ọlọ́gbọ́n nú tẹ́yàn bá sọ bẹ́ẹ̀ ṣe sọ yìí èmi ò ní mọ̀ àmọ́ sáà mo fẹ́ bí ń béèrè kan. ṣé kìí ṣe kóyàn kan ti lérí ikú sí ní lórí àdúgbò ń sọ̀rọ̀ bí ikú kò mú mọ́rọ̀ ẹ jẹ́ kí n mọ̀. sọ gbogbo bá tí mo sọ̀rọ̀ bí ikú yẹn ó dárúkọ ara mi sí. ọ̀rọ̀ kú lágbà mẹ́mẹ́. gbàgbé ká kú lágbà mo tún sọ tọmọdé náà mo ní ká kú lọ́mọdé kó yẹ ní yọ̀n fẹ́rẹ̀ yẹn wọ́n ní yọ̀n kò kú dànù straight. àmì píkì kéèyàn kú yọ̀ǹgì yẹn. tàgbà ní gbọ́gbọ́ ni mo sọ. ọ̀dà àkúsù àlà ẹ má bínú pàṣẹjọ ń mú síra wọn ara ń rò fún mi. gọ́sì bọ́ọ̀lù jùwá wọ́n dẹ̀ ṣe jùwá ẹ wọ́n láti mú ọkì tó ń tú ẹ padà sí. èmi rò bóyá give and take àṣìṣù àní pé kí wọ́n tẹ̀lé. bí table tennis. pàgbà ẹ ṣe nǹkan sá ẹ jẹ́ kí mi ò padà sẹ́nu sẹ́sà. wá kókó ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bẹ̀rẹ̀ sọ jókòó. ṣé kí n jókòó sá. jókòó ọ̀rọ̀ kan wà tó fẹ́ bẹ̀rẹ̀ sọ. náà apá. ṣé orí ní pèsè ṣé mọ̀ nǹkan tẹ̀ sọ tó bá rán ní sí ẹrú èèyàn máa fi tọmọ jẹ ni kí ni tí ń fi sìn gangan mọ̀ ń gbọ́ yìí. mélòó lèmi fẹ́ sọnú ọ̀rọ̀ tí ò ní mú láàká ẹ̀dá ní apá wo sórí gbogbo mọ́tò tó ń wo yìí tó lọ ṣáláàlú bí omi òkun tó tẹ̀rẹ̀rẹ̀ bí omi ọ̀sà yìí. wọ́n nìkan ni ó fọ káwọ́ máa wòran sáńsì. pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run àwọn tó ní mọ́tò yìí wọ́n ní wọ̀ nìkan làwọn fẹ́ kó bá wọn fọ̀ wọ́n láwa o àwọn ọmọ mọ́tò fọ̀ bí a ṣe sọnù. ṣé bá bí amọ̀ nìgbọ́n náà èyí sàṣà bí àgbà sọ̀rọ̀ gidi ní jáde lẹ́nu rẹ̀ ń sàǹsí sọ̀rọ̀ gidi ní jáde lẹ́nu rẹ̀ sọ́gbọ́ntàgbọ̀n rẹ̀ ń. ó rà pé òní làákà yìí kódà jẹ́ njọ́ tán sọ́dà ń tọ́ lọkọ̀ yìí àmì ti lọ jẹun nù wọn àmì ti lọ mọtí wọ́n ní káwọn wá tó dé kó ti fọ́ gu ẹ̀tọ́ kọ́ má tó ní bí a ṣe sọnù. káwa ní bá ṣe sọ lóòótọ́ ń lọ sọ̀hún wọn ní dèrè. kí ló dé. kí ni jẹ́ ń gbé ní. èyí tó ṣépè fáwọn ẹni ẹlẹ́ni. kí ló dé ní gbé wọn rẹ. ọjọ́ yìí ṣe kò sí mọ́tò. ọ̀gbẹ́ni. sọ oníbàdà tó bọ́lẹ̀ ẹnu mọ́tò ìwọ́n gbólóṣó dání. mo ṣe wí bí àwọn páàdì kankan bí ti gbogbo ẹ̀ yóò ti wà nù mọ́tò yìí. nígbà tó sì sí mọ́tò ìtàn bọ́lẹ̀ gbogbo rẹ̀ rùn ní tó bá fọ́ mọ́tò ìtàn wọn bí ọ̀dà kó mọ́tò yẹ fresh. ìyẹn ló jẹ sọ sórí ìtàn lélẹ́yìn sọ́jà ni bàbá ìdè tó fọ́ àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ṣe. àlùbọ́sọ̀ tó ní bó ṣe wà yìí. ẹ ti ń tẹ́kì kíní yìí o ẹ ti ń tẹ́kì ẹ bí ọ̀sẹ̀ yẹ ká jẹ mọ́ tẹ́kì ẹ o tẹ́ ẹ bá sọ̀rọ̀ ẹ máa ronú o ìgbà mi tó bá sọ̀rọ̀ tó bá ti mọ̀ pé ọ̀rọ̀ òun ní bá tẹnì kejì láàmú bóyá kọ́kọ́ sọ sọ́wọ́ kó gbọ́ nímú àbí kó fi retí bóyá yóò dùn wòrowòro ní tó sọ yìí ayé ti tì o. sórí gbogbo tó wà nílẹ̀ kò sí ní tó fẹ́ ṣe sí ó dàbí orin Jésù ni o tó bá ń gbọ́. gbé àgbélébú rẹ̀ ó wúwo bí kò wúwo ọ̀rẹ́ o pé tọ́ Jésù lẹ́yìn gẹ̀rẹ́gẹ̀rẹ́ kó bá gbé lọ́rẹ́ o. wọ́n kò máa bá ẹ̀ fọ́ Àṣàkẹ́ Àtọ́lámídé ẹ bá sáyìn ara yín kẹ́ mọ́ ọjọ́ lọ tọ́ káàkiri kọ̀ọ̀kan mi o gbogbo tẹ̀ sọ yìí kò túrú kankan náà. ẹ jẹ́ káwọn onímọ̀tò débi kò mọ́tò. pẹ̀lú mọ́tò tó ti gbé lọ sọ́dọ̀ èkìtì tó gbé. olórí oko pátápìtì yóò pariwo kí ló ṣẹlẹ̀. kò sáriwo kankan wọ́n ní káwọn gbọ́mọ dání káwọn wòran káwọn kò sì mọ̀ ṣiṣẹ́. ẹdú kò sáriwo. nígbà tí wọ́n gbé iṣẹ́ lẹ̀ báyìí tí mọ́tò kúnlẹ̀ ẹ ò fọ mọ́tò ẹ bẹ̀rẹ̀ sí pariwo kí ni gbogbo yẹn já sí. ọ̀gá nígbà táwọn èèyàn kó mọ́tò dé wọ́n kó mọ́tò dálẹ̀ wọ́n bá láwọ àwọn òmọ mọ́tò fọ́ o wọ́n wá ní òun o tóun bá ti di òun ni kó fọ gbogbo mọ́tò tó wà ń bí o. ta ló ń jó òun. òun ní apá. Ọlọ́run ní débìrì. yẹn ń gbọ́ apá ṣé ìwọ mọ̀ yìí pé téèyàn bá débi iṣẹ́ ṣíṣe là á ṣiṣẹ́ ni. ó sú mi o. kí wàá ló fariwo. sometimes téèyàn bá débi iṣẹ́ yẹn máa ń sá lọ sá. apá má kó òkúta wọnú iléeṣẹ́ yìí ní ìgbà tí Ọlọ́run ti ṣe láti pé àtọwọ́ ẹ ní iléeṣẹ́ yìí máa gbèrú sí àwọn customers yẹn kì í ṣe pé orí wọn dàrú tó bá yẹ pé àwọn eléyìí wọn lórí tó ń rò ní ó yẹ kán lọ bínú kú ni that is pé wọn lo mọ mọ́tò fọ̀ dáadáa ni wọ́n ṣe ní pé wọ́n ní kó fọ̀ so nípa bẹ́ẹ̀ wọ́n wá fẹ́ máa bínú sí oore Ọlọ́run àbí bẹ̀rẹ̀ sí fọ mọ́tò tó ń fọ̀. ṣe fẹ́ parí ni
sẹ́fẹ̀ pa mí ni sẹ́fẹ̀ fún ọ̀bẹ̀gẹ̀ mi dùn mọ́ ọ̀rùn mi ni sẹ́fẹ̀ pa mí ni. fún kí nìyẹn. fàdúrà ọkọ̀ yìí ẹ̀sà èèyàn kan ó lè ṣe jẹ fún èèyàn 20 o tí gbogbo wọn jẹ kí wọ́n sọ pé I'm okay thank you God bless you àmọ́ tí èèyàn 20 bá ṣe oúnjẹ fún èèyàn kan sà ẹni ẹ lè gbé gbùrùgbàdà sà I want you to please understand. hello apá ẹ̀sà ọ̀tọ̀lẹ́ni tó ní kọ́ńtẹ́ǹtì ọ̀tọ̀lẹ́ni tó yọ 25% ẹ jẹ́ ká ro ọ̀rọ̀ yìí dáadáa o tí yóò bá ń trend kó trend kẹ́ fún. hello tí n bá mo lọ sínú ọ́fíìsì sí i tó bá kọ́tù òṣìṣẹ́ ẹ tètè wá sọ fún mi. o tiẹ̀ tó bẹ́ẹ̀ o gbọ́dọ̀ mọ̀ ṣe ṣé ẹnìkan ló sọ fún wọn pé kí wọn lọ rí ìdí car wash ní yunifásitì àbí o ti wá graduate tán ní ìsìn ọlọ́run ti ní kó o mọ̀kọ́ fọ̀ àbí àwọn agbésẹ́lẹ̀ olórí kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ àwọn èèyàn lọ rí ìdí báńkì kí ló ṣẹlẹ̀ kí ló tó mi tó gbọ́. kò sí wàhálà kádìkẹ́ bí ẹ ṣe fẹ́ nu ọlọ́run bá ń dojú tì lórí àwọn káyé I'm gonna watch them. I don't know if person is trendy. The person is trend careful. Gbogbo èèyàn ló máa lọ sùkúù wọ́n lọ ka lọ wọ́n lọ ka káwọ̀. Kí ló ṣẹlẹ̀ gangan tó ń gbọ́? Ike máa ń bí yóò wá. Ṣé o fẹ́ yàgbẹ́ mi? Ẹ bá gbókè kò tó lọ. Ẹ gbókè kò tó wọlé. Olọ́mọ afẹ́ ń bí. Ẹ gbókè kò tó wọlé. Ẹ bá tó máa fi. Orí tiẹ̀ ló dàrú tí òkú bẹ̀rù ẹni. Ta ni wàjú? Tójú bó ṣe wọlé lálẹ́ o. Tó bá na iná ìná sí wọn padà àǹtí ẹ jẹ́ ń tu ẹ fún wọn. Ká má kúrò tán ra wa jẹ apá ń ṣiṣẹ́ àní ká má kúrò tán ra wa jẹ apá ń ṣiṣẹ́ wo apá èṣù ẹ̀ sàárẹ̀ kíní kan ò ní ṣe ọ́ ọlọ́run ọba yóò ràn ọ́ lọ́wọ́. Ọlọ́run ní ràn lọ́wọ́ sí i dédé kò sí bó ṣe fẹ́ ṣe ọlọ́run ní ràn lọ́wọ́. ní kí a bá fàdúrà tí sóun lórí méjì ni iṣẹ́ la gbó ṣokú pẹ̀lú bí ṣe ń bá a lọ. wọ́n á jà kó mi ọ́ ká la ní àyè o. kò sí tí o lè fò bó ṣe wà ní náà tọ́ba ní wàá fọ pátá. yọ fọ wọ́n ní wàá fọ kọ́ mọ́ tọ́ba ní wàá fọ kó ṣe. àní ọ̀fọ̀ bákú la sọ awo. apá wọn kì í sọ̀kúrò pẹ̀lú ìwé sàárẹ̀ kíní kan ò ní ṣe ọ́ ọlọ́run ọba yọ ọ́ lọ́wọ́. alọ́jọ́ òwúrọ̀ ló tọ́wọ́ sẹ́kọ̀ọ́ tó kópa ara kù. ṣé bàbá jàdùjà tó náà wọ àbí. yọ̀bọ̀ o ọba ni wà fọkọ nífọ̀ o ọba ni wà fọkọ nífọ̀ o. nítorí olóde pàdé wọlé mo lè jókòó ìwé òpá tẹ̀lé kankan wá. ẹjọ́ mẹ́ta ló kò tó àti ẹni wọ̀ jù ṣùgbọ́n tí omi bá kàn mí ní ara pẹ̀lú bí mo ṣe kúrò èmi kan nílẹ̀ fà wàhálà. ọ̀gá bàbá. àní àwọn máa ń ṣẹ̀dá àwọn ẹ̀yìn rẹ̀. olùkọ́ mo bọ̀ máa ń ṣe é náà mo wọ̀ bẹ́ẹ̀. ọ̀dà kò jà. Apá ọjà wọn láti bàtọ̀. Apá wàhálà yìí apá ti lọ. Apá ti lọ. Yé apá. Ọ̀gá apá yín ti lọ o. Ọ̀gá apá yín ti lọ. Apá yín ti lọ. Apá bàbá ẹ̀ wò ló. Ọ̀gá yín ti lọ. Ọ̀gá ẹ̀ wò ló. Àkílẹ̀ ti lọ. Irú wẹ̀lẹ̀ yẹn. Ogo. Ojú ti lọ, aka yìí ti lọ. Ọmọ ìjọ bá àgbà bẹ́ẹ̀ bò lọ́nà lórí burúkú ẹ̀ kó. Kí ló ṣe léyìí? Ọmọ ti lọ. Ó yẹ wá gbẹgbẹ. Apá. ọjọ́ ikú lọ́jọ́ ìsinmi. ọjọ́ ikú lọ́jọ́ ìsinmi. ọmọkùnrin báyìí bá báyìí lọ. ìwọ ni bàbá ìlọ mọ́rùn kú mi. mo rò pé ẹni tó ń pè mí látàrí ìfẹ́ ṣe òfò kí ni ìsìn vibrate burúkú mọ́ lọ ó ṣe àgbàkú ayé ni ẹ rọra o torí ìdí yín ó yá. Hello, please, mi ò fẹ́ diversion. èèyàn tí ò mí mọ́. Hello, mi ò fẹ́ diversion, please. Ẹ kí gbé fún mi kọ́lé. ọlọ́ ọmọ pọ̀ mọ́ fọlọ́mọ. kí ni sí ọ ṣó ti kú ni wọ́n kọ́ lọ́mọ pọ̀ mọ́ fọlọ́mọ. ọmọ tá a gbé débi ló kù. Ṣàbí kí ni ìkan ní kìíní ọmọbìnrin yóò gbé.
mo tó ń dùn mí rè fóònù ọwọ́ mi apá lónìí mo ń fi fóònù ọkọ pè ìyàwó dẹ̀ máa rí nọ́mbà ọkọ ẹ̀ka ọkọ mi ló ń pè wí kò dẹ̀ gbágbó. ó ní nísìn bẹ́ẹ̀ ni. nísìn wo ló fẹ́ ní. apá ti fẹ́ pàyàwó apá nù. àbí bóni bóyá ọ̀gá bóyá ká kúkú lo fóònù tèmi kẹ́ ẹ fi pè. ó yàtọ̀ síyàwó apá ọ̀pọ̀ ológun nígbà tí mo ń lo fóònù ọkọ ẹ̀yìn tó mọ̀ pé nọ́mbà ọkọ ló ń wọlé sórí àgbo yìí tí ó dẹ̀ mọ̀ mọ̀ tí ó gbé màmá ẹ̀ṣẹ̀ wá lé kiri ará àpá ó máa wá gbé ẹ̀bí orí ẹ̀ gbalẹ̀. ẹ ṣàmú tó wá rò kankan o kọ́ wọ́n jẹ́ pé apá àtìyàwó rẹ̀ wọ́n ń jà tó fi kúrò ní láàárọ̀ yìí o. aṣọ àpẹ ẹjọ́ ń gbélé ló fi mọ̀. àwọn ẹjọ́ ń gbélé ní ìlú fún ọkọ́ àti ìyàwó ẹ̀já ìyàwó òṣègbà báyìí kó rí ìyàwó yẹn ti dà orí ẹ̀ òkú. gbogbo ohun tí mo rò tí mo fi sọ̀rọ̀ nù ni nígbà tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ọlọ́mọdé ò lẹ̀mọ̀ fún wa ẹni tó bá ti lẹ̀mọ̀ fún láyé ni tiẹ̀ ti tán. àtẹ̀yìn àti ìyàwó ẹ̀ orí ẹ̀ ti dà ibi kan náà lè gbogbo èsùn ẹ̀ kọ́ sí. ó dáa torí kò sóni tí mi bá fẹ́ sùn láyé kíbla mo máa fi sí. ibo ló sùn. kíbla máa fi sí lọ́la kọrí sí. ọ̀dọ́ màlá. alákọ̀ àtàwẹ́wẹ́ ni ìyá tó ní kó o ní kọ́rẹ́ǹsì. ilé tó fi ń bọ̀ sọ̀rọ̀ jù tí wọ́n máa láìka yóò kì í ṣe kíbla ni. kíbla fújì ló sọ kíbla lùkùránì lèmi sọ torí bí mi ṣe wà bí ẹni pàdánù bí ló wà wá gbé tí wọn. ìgbà tó ẹ̀ mọ̀ pé kó kúkú ti parí ẹ̀ kí ló tó fi béèrè kó jẹ́ kíbla. èmi ò mọ̀ ń bò ní kíbla. àdúgbò ṣe ni pé olùṣe ibi tá a máa sùn sí rèé. ọlọ́mọdé àrí kò sí dáadáa ìbò kìí sáré òkú. ok ṣé ọdún kan bá àdó ti kú. ọmọdé agbélé ló kú. kí ló ń ṣe ẹ kí ló ń ṣe ẹ má pa mọ́lẹ̀ ìmọ́lẹ̀ kù náà ìmọ́lẹ̀ lítàn. I'm not joking. tí ìsọ̀rọ̀ tó yẹ kí wọ́n bá yọ sí ìfún nínú pósí. ẹ jẹ́ kí ọmọ ọlọ́mọ rest tí màá fi kó obìnrin náà mẹ́sàn ọ̀gbọ́n ìlú ẹ̀dọ́ rest ẹ má dábàá mi yóò ṣe rest in peace or rest in perfect peace. We are still on that case. ìmọ́lẹ̀ lítàn. sọ wọn náà ó wá ẹwà nílẹ̀ 100% sir. ìlífọ̀. ọ̀gá sí mi lè mọ̀ lọ́n tè. ó yẹ ká máa jàjẹ ṣẹ́kù o kò sájẹ ṣẹ́kù fapá o. ààrẹ tó tiẹ̀ dùn mí nípa ààrẹ tó ń gbóná yẹn ti wálé jù. ilẹ̀ ṣeré àwọn ìfúnni ilé ìgbà àwọn lè sùn. nígbà àwọn kọ́kọ́ ṣubú mo rí bí kan dàbí ayé tuntun everybody was so blue lọ́ọ́ ọ̀rọ̀ tán oníbodè fẹ́ sílẹ̀kùn mo ní ìgbọ̀rọ̀ sílẹ̀kùn oníbodè mo pariwo ọ́bjẹ́ sí wọn gba mi létí bẹ́ẹ̀. kéré ṣé bẹ́ẹ̀ dàbí stadium. èrò kan pọ̀ ní àwọn èèyàn gbé bọ́ọ̀lù dání wọ́n gbé sáyà báyìí àwọn obìnrin fún bọ́ọ̀lù lọ́yàn ilé ayé ilé asán onílẹ̀ mú fún àbúrò àbí ṣe rí mú ṣe lájú ìbí ní kọ́kọ́ pa ní àwọn adágún ìyàwó mi tí n bá ní kọ́ máa rán èèyàn lọ́pọ̀ ìyàwó mi kó sún ilé oúnjẹ àwọn ẹ̀fẹ́ ni ìdílé ń pa ní pé á ti ń bàjẹ́ èyí ń ṣe ní ìjẹ̀bú. ìmọ̀ràn tó dáa ló mú wá ní pé ẹ tó bá kú ní ikùn náà lágbàjáyé tọ́rọ̀ bá dé lulu lẹ́rù bá ìyàwó ẹni náà ní ọ̀rọ̀ bá kù àwọn apá tó fẹ́ gbọ́ ìyàwó ẹ̀yìn ò kì í ṣe essential commodity o. Thank you. A ti pè pa kò bá gbó agbo tiẹ̀ gbọ́ngbọ́n la fi ń pè tèmi rò pé téèyàn bá tiẹ̀ rí nọ́mbà ọkọ ẹ̀ pé ọkọ mi mà ló ń pè mí èèyàn á dẹ̀ gbá agbo kò gbá agbo di sí ní o. iṣẹ́ tí ń ṣe ló fà á. tó ṣáà ló ń ṣe. éèdì ni. kí ló ń gbé bẹ́ẹ̀. àwọn ọmọ mi fóònù sí sáyẹ̀ntì. òun náà máa ń pè ní éèdì èdè jíjí ni kí ọkọ máa fi fóònù silent kò for no reason ọmọ tó ṣẹlẹ̀. èdìdì lè ló ti ṣiṣẹ́. lẹ́kọ̀ọ́ kò sí wàhálà tó ṣẹlẹ̀ rí èmi ti gbọ́n tó wù ṣùgbọ́n jẹ́ kí n lọ báyìí sọ fún wọn ta bóyá kán pè é abálẹ̀ tó tún lè pè é àmọ́ ká má waste àkókò ṣé ká kó wá nǹkan kan rà fún ẹ tó kó fi rónú náà tèmi kò kàn fi rónú kó lè gba dídìbò lè dùn nínú ẹ àti àwọn abẹ́rẹ́ nǹkan kan so ó bẹ́ tàbẹ̀ bí irú kí ni kí àwọn abẹ́rẹ́ wá rà. ẹ má ronú jìnnà ẹ
If I get long bread. No? If I get long bread. Long bread. Agege bread ni. Tagege. Agege bread. Ẹ bá rí ibi kó lọ. Kó lọ. Ṣé o ti wá pọ̀ ju kó fẹ́ fi nǹkan ronú ni? Ẹ wo. Ẹ fẹ̀mí mi lẹ́wọ̀n. Mo tó béèrè mi kẹ́ bá ń fún. Àwọn arẹwà sí àgbáwò. Ẹ wá kẹ́. Ọlọ́run ṣe mí lẹ́wọ̀n. Ọlọ́run géètì ẹyin sínú. Ó pọ̀ o. Ẹyin sínú long bread yẹn. Bàbá mi géètì tí sẹ́gbẹ̀ẹ́ kan. Wọ́n tó bò tíì. Bàbá mi rí sọ̀rọ̀ bí nǹkan dání. Bàbá mi dá sí. Ẹlú, apá. Kan tó ra sardines mẹ́. Méjì. Méjì irú sardines ló Titus àbí. Pẹlẹbẹ. Wọ́n fà lórí. Ọ̀dà. Ó lè láti pọ̀ mọ́. Tó bá rọ̀ kí wọ́n gé sínú ẹ̀. Tó bá jẹ́ àwọn ọkùnrin tó kù tó máa ń fẹ̀fọ́ sínú òkè náà. Ẹ jẹ́ kó máa dá ìsè kan dá sínú ẹ̀. Bí àwọn á fẹ́ pajú ẹ̀dẹ̀ gan, kan gbogbo wá bí ẹ̀dọ̀, kan wá gé kan dẹ̀ dá sínú ẹ̀. Àbí báwo? Ojú oṣù mẹ́rin tó ti wà gbé. Ó jẹ́ abẹ́ bọ́ọ̀tì. Ó sì máa ń gé ẹ̀dọ̀ sínú ìjọ pẹ̀lú ọ̀rọ̀ fried rice. Ok, kéékèèké yẹn ló fẹ́. Wọ́n ṣe ń gé sínú fried rice yẹn. Kan tó Kọ́ wá pọ̀. Ìwádìí tó ń bá wọn fà fún wọn fi dín wọn ti pẹ́ fìtì sílẹ̀. Wọ́n á dín búrẹ́dì wọn kẹ́bí tí wọ́n gbé wọn fún. long bread ló gbé kán dín bẹ́ẹ̀. Ẹ máa wò ọ̀rọ̀ máa wò. Kò tí ń jẹ ti pẹ́ nìyẹn. Ẹ̀yẹ́ pọkàn sí. Ẹ̀yọ̀ dẹ̀ ni mo kó máa ń tọ́jú rẹ̀ báyìí o. Mo gbọ́ torí ọdún gbọ́ tó tutù. Ọjọ́ àwọn dókítà máa jẹ́ òun tó tutù báyìí. Ká má lè sí tiwọn. Wàá gbá bí ìgbà. Sọ fún wọn. Ẹ sọ̀rọ̀. Gbogbo ẹ̀dùn máa wò áwẹ̀wò bíi 5,500. Ilé 5,000 lọ sí. Mo sọ náà. Ilé jù ẹ lọ. Àti ìyọwó. Kò ní wọ́n lápò. Àmì àṣẹ. Bí a bá mú owó kẹ́yìn tètè rọ́kàn náà. Kẹjọ máa pa lọ. Owó kí. Owó block bread àti gbogbo tó kà lé. Kí wọ́n láre tí mò ń kí yín kú àfọwọ́ ní ọ̀sẹ̀. Èmi ò ní kó kí mi. Ẹ̀yin náà ni ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ olùkọ́ dáì. Jọ sọ̀dí fún mi. Ìdí ni pé ìyẹn já pé mi mú síkì. Ṣé kí n bẹ́ lọ́nkẹ́ wà lórí síkì bẹ́ẹ̀ kí mi ò jókòó? Ẹ̀ṣẹ̀ pé bóyá kí mi síkì kí wọ́n jókòó báyìí. Wọ́n lè bẹ lọ́rùn ẹ̀ kò sí wàhálà fún àwọn ẹ̀gbọ́n yẹn. Mo rò pé ó lẹ́gbọ́n kan tó jẹ́ bí sáìsì mi. Bọ́dà Saki olórí ẹbí wa. Ṣóṣì wà tètè pé kó ń wá síkì lágbára Ọlọ́run kí wọ́n dẹ́ jókòó bí kí kó máa kó sọ owó rẹ̀. Àwọn àkùdé ìṣèlú síkì. Kí ló wá dé tó fi ro sickness kan mi? Ó gbádùn. Nígbà tó fẹ́ òun oúnjẹ kékeré kó fi ronú kó fi fún ẹ lóògùn òun ka long bread òun ka gbogbo játijàti. Wọ́n á ní kí mo wá tó bá ti ní owó lọ́wọ́ tí ó ti yẹ tó bá wù ẹ́ pé kó tètè gbádùn kó fẹ́ lóògùn. Ṣé kí n sọ fún ọkọ bẹ́ẹ̀ kò gbì wọ́rọ́wọ́ kó gbé mu? Wọ́n sọ wọ́rọ́wọ́. Oògùn. Ọ̀gá ẹ̀ so lọ́ọ̀fù. Ìṣòro. Ó mú ògìtì. Ó mú ògìtì kó fi lè gbábẹ́rẹ́ kó fi lóògùn. Ẹ bá ń gbọ́ wòtòwòtò lè dín ìmọ̀. Wòtòwòtò ní téèyàn bá síkì wọ́n mú dáwó fẹ́ni tó bá síkì. Ẹlòmíràn síkì tó ní ó ti pa tó 17 million. Ẹgbẹ́ mo tẹ̀ fẹ́ bí ẹnu pé bó pawó lánàá abẹ òkú dẹ̀ adẹ̀kọ́wó fún ẹ̀ òkú lọlé. Owó yẹn ò ti náà tán tó fi lè rí owó tó fẹ́ fira búrẹ́dì tó fi lè rí kó lè bá. Gbogbo ara lóògùn tá à ń takò sí. Oògùn. Gbọ́dọ̀ oògùn tọ̀dọ̀ ẹ wà. Ìyàwó mi ni mo kó owó mi. Ọmọ wọn lè rí bá abúlé àtọ̀ mi. Ṣé àwọn èèyàn ní fàṣẹ àti oògùn? Oògùn lága yóò ṣe máa lé. Láṣọ ilé fún mọ̀tún ọ̀búra. Méje lógún. Mélòó ni àwa ní ìyàwó ti ẹ̀? Ògùn gbígbó lajá. Ewu ni tìyàwó ẹ̀? Ògùn gbogbo. Orí ẹ̀ ti gbá lè. Ó ti ìyàwó ẹ̀ lọ kọ̀ wọlé ọkọ̀ ń wọ́n yẹ. Tẹ́lẹ̀ sọ bá fún ẹ. Tó o bá fẹ́ nífẹ̀ẹ́ ara ẹ̀ mọ́wó jáde kálọ̀ fẹ́ ṣe. Tó bá mọ́wó jáde, a máa pe àwọn ìyàwó ẹ̀, a máa tún lọ tún pè. Màá lẹ́nu káwọn ọmọ lọ lé kọ́lọ́gbọ́n jẹ wá. Ojú bẹ́ẹ̀ lọ. Ọ̀gá tẹ̀ bá ti lè tẹ owó lápò ara yín. Ọjà ẹ̀ ṣó lọ́wọ́. Elédùmarè má sọ mí di Sáràtì oníṣẹ́. Ọ̀gá tó ti lájú tó jí ni. Yé! O gbádùn. Ṣé ìjáde tí mo jáde síta yìí mo sun ẹkún jáde? Ọ̀gá ẹ lè sọ káàkiri o. Ọkùnrin akíkọ́ ọkùnrin akíọ́ láyà ni. You are not serious. Quiet. Ó panu ẹ mọ́.
ó máa wùn mí kẹsàrí ṣe nǹkan kan sí ọmọ yìí ní ìdí kan àmọ́ kò sí pé tá a ti lè rí ohun tó ní àfikẹ́délé ẹ̀ kẹ wá gbéra báyìí kẹ máa lọ sílé apá kẹ lọ bá yàwó ẹ̀. ó fẹ́ lu kídìní ìyàwó ẹ̀. jọkọ̀ sọ̀rọ̀ kí ni mi ṣe ọ́. ṣé wọ́n ti dàgbà náà ṣe. mi ò mọ èyí lè wà nù ilé. kẹ́ni mo ní kó ṣe oúnjẹ tó dáa kó dìjẹ ìṣòkèlè ni ìṣe ráìsì ni kó ṣáàjò oúnjẹ tó fáìn ọkọ ẹ̀ gbọ́dọ̀ tètè jẹ torí àwọn oògùn tó fẹ́ lò fún. ṣùgbọ́n tẹ́ ń sọ ní ìsìn ni pé ebi ló lè padà lágbèdè méjì ayé àtọ̀run. bóyá kí n padà kí n lọ béèrè lọ́wọ́ ẹ̀ kí n sọ pé ó rán mi. ọ̀gá ẹ mọ̀sẹ̀ ìta lóhùn bàtà rẹ̀ bá ti fẹ́ jẹun báwọn ní ìsìn ara rẹ̀ ti yá ni. ọ̀rọ̀ ìwọ tẹ sọ̀rọ̀ nílàkàyè sowó bẹ́tà kẹtẹ lọ́wọ́ oúnjẹ yẹn wá. n tẹ́ ń sọ ní ìsìn ni pé báyìí ká tí ì sáré lọ lé ìyàwó apápápá àpapọ̀ sí nílẹ̀ parapa kéyàwó apó gbóúnjẹ fún apápápá oúnjẹ. ṣùgbọ́n tá a bá ti wá lọ́dọ̀ ìyàwó rẹ̀ ṣé tá a bá ti gba oúnjẹ apá ká gba tiwa náà rárá náà fi nǹkan ara o. bíyàwó ẹ ò bá tiẹ̀ lè ṣe tọ́dọ̀ yìí ẹ bá ti ń gbé tapá bọ̀ ẹ lè dùn lójú ọ̀nà kẹjẹ tán. Your order is our command. tí n bá wá dé bẹ́ẹ̀ tí àwọ̀ ẹ̀ bá ṣe mọ̀nàmọ́ná tí ò bá yẹ kó bó sì yẹ kó bá mi sọ̀rọ̀ tó bá bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo lè pa ọ́ torí inú bí mi I am boiling from the heart. kò ní bẹ́ẹ̀ ṣe ọ̀fun kí wọ́n lọ kọ ẹ̀ ní kí ni ráìtì torí láti lo ìyàwó níyàwó. pẹ̀lú nǹkan tọmọ yẹn ti fi ojú yín rí pẹ̀lú bó ṣe dààmú yín tó ẹ̀dẹ̀ kó mo lè pa ọmọ yẹn pẹ̀lú tó ṣe fún yín yẹn. àǹbá ní kẹ́ mú fóònù yìí lọ kíyàwó ẹ̀ lè mọ̀ pé àwa là ń pè ọkọ ẹ̀ dẹ̀ wà in danger mi mọ̀ bí tó ti rú obìnrin bẹ́ẹ̀ tá a máa fi fóònù ọkọ pé tí ó gbágó ẹ just put that one aside. ẹ lórí ibùdó oya please. ọ̀gá ẹ tún pè bóyá yóò gbé fóònù tó bá bá mi sọ̀rọ̀ rárá mo lè lu pa. ó ṣòfò ẹ̀mí nìyẹn àwọn wèrè ni mo ti kọ́ iṣẹ́ àwọn olùṣí ẹ̀dá nọ́ọ̀sì wọ́n ní ó máa lo. kí ló dé tó ní báyìí wò ní lẹ̀. alákùnṣe kí n máa sáré tẹ̀lé ọ ni. ṣé ìwọ mọ̀ yìí pé ẹni tó ń tọ́jú aláàárẹ̀ àtàláàárẹ̀ nǹkan kan náà ni wọ́n tá a bá tètè débi tá à ń lọ bó láàárẹ̀ òsè ní kú. má jẹ́ ń parọ́ fún ọ lọ́wọ́ tẹ̀mí gan wà ìbò tí ń sàárẹ̀ ó ti rẹ̀ mí. kò gbọ́dọ̀ rẹ o aláàárẹ̀ ò gbọ́dọ̀ kú o. ó ti rẹ̀ mí kò gbọ́dọ̀ kú ó ti rẹ̀ mí jàre. ṣé kó lè rẹ̀ yín méjèèjì kí wọ́n ló fàjà gangan ná ta ló jẹ̀bi ẹ tẹ wá jàjàjàjà náà kò sí kankan náà tó yọkọ mu ara ṣé rí ìjà ò da èmi fẹ́ bá yín lájà torí pé ìbùkún ni fún olùlàjà ẹ lẹ o. sọ èmi tẹ́ ẹ jókòó sí ni tá a ti ń pèpèpèpè látàrọ tẹ́ ìgbọ́ kọ́ọ̀lù wa. mo dáràn ẹ̀yin lè ń pè ṣe mo ti ṣe pé mo ní olórí burúkú tí ò ní dáa fún wo olórí ibú wo ni ó ń pè mí látàrọ. ẹ kẹ́lọ́ sí ìlàjà rẹ kẹ́yẹ sí pé olórí ibú fara ọkọ rẹ ń bẹ lọ́sibítù ní ìsìtẹ́ pé ẹlọ́kọ̀ ló ti ń polówó ó ti ń pọ̀ kakú ó ti ń pọ̀ kólókú bó ṣe wà ẹran rẹ ti fẹ́ jákun àbí sí ẹ tó jẹ́ ẹran gbé ni lẹ́ran ẹ̀ ṣe fẹ́ jákun. ọkọ rẹ ti sáré látàárọ̀ a sì gbé lọ́sibítù ní ìsìn báyìí bí wọ́n pa ọ́ ní agbóúnjẹ wa a sì gbé ọgbà àgọ́ tí ẹ bẹ̀ ta ni ṣé ẹ yẹ ni. ẹni sùn rẹ sọ pé bí. gáàsì ní fi mí gáàsì ọkọ rẹ fi mí. mo gbé ẹ̀wà kaná ẹ̀wà ti jóná mo dáràn ẹ̀wà yé mo ń ṣèwà ẹ̀wà wọn lórí iná mo dáràn mo ti làjà dáràn ẹ̀wà 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 ti jóná mo dáràn gáàsì ti tán ẹ̀wà ti jóná ẹ̀wà ti wẹ̀wà ti di 750 àkókò ti di 750 ìtì kábílára ni pé wọ́n ti wọ́n ẹ̀wà ti wọ́n mo dáràn. ṣé bí ìwọ náà ni tí ẹ bá ṣe wọ́n tó ń sáré tẹ̀lé kiri kí mo ṣe fẹ́ sáré tẹ̀lé lẹ́yìn sí. nígbà tí ìṣèlú sáré tẹ̀lé nígbà tí ń sáré lọ sáà mọ̀ bíbí àkàn lé ni. gbọ́dọ̀ mọ̀ pé bíyà kan lè ní kíní burúkú tó ti parẹ́ mọ́ ní òwúrú butu yẹn ṣé o mọ̀ pé obìnrin tó bá ti láìkì rẹ wíwò bí ní àjọ ayé ìgbésí ayé bó ṣe máa padà rí nù. ó ṣe wá gbóúnjẹ jáde tèmi èmi ò fẹ́ gbà ó gbóúnjẹ jáde. kọ́mọ ẹ̀ sáà mọ́ kù. ẹ ò gbà mí ìmọ̀ rí end product yẹn wá rí. ẹni kí ló ṣẹlẹ̀. ìmọ̀ wọn pé tẹ́wọ̀n bá jóná débi kan ìmọ̀ ń dàbí gúgúrú ni eléyìí tí ètò wá dàbí èbú wá dúdú wá ṣe pèsè dàbí lébúté dúdú. so ó gbẹ́wà kaná.
o sì lọ ń wòran jà. ìwòran. kí wàá ló lọ ṣe. mo lọ làwọn ni. bẹ́ẹ̀ sì wọ́n sọ yìí wọ̀ yìí. ẹ̀sùn igi mo kẹ́rù wá ni mo bẹ̀rù ọ̀rọ̀ náà nítorí pé ìbùkún ni fólúlàjà ọlọ́kọ́lọ́ bùkún mi. ó kàn rí ẹ̀hẹ́ kan náà gbé ọ wálé. ọ̀rí mi ọ̀rọ̀ wá wọ̀ ni. sọ́gbà tó ti sọ ẹ̀dí fọkànlájà ní ìsìn rẹ̀ lọ mú owó mi kó lọ fi oúnjẹ fún káwa máa gbé lọ torí wọ́n ní bó ṣe wà tí ò bá jẹun kò lè lo oògùn tí ò bá sí lo oògùn yóò kú. kò ní kú my brother. kò sí bí o ṣe ní kú. my brother. bàbá ọkọ mi ẹ dákun ẹ ṣàánú mi kò sí nǹkan kan ní inú ilé kò sí nǹkan kan ẹ má jẹ́ kọ́rọ̀ ọkọ mi dàbí ìtàn mọ̀nàmọ́ná kò sí nǹkan kan ẹ̀wà tó kù tí mo lọ rà ìlàjì náà mo rà. àní ọlọ́jọ́ lẹ̀ mọ́wọ́ kọ́ lọ ra kan mí jáde. nǹkan tí mo sọ ni pé ẹnikẹ́ni téyìn bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun lẹ́nìkejì ẹ̀kẹ́ tọ́jú ẹ̀ olórí fi sọ pé ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun lẹ́nìkejì rẹ̀ tọ́jú. àṣìgbẹ́ ni ẹ o. kò sí owó kankan ní ọwọ́ mi. kí wàá lọ. my brother ẹjọ tẹ bá lè bá mi rí 500 kẹ́kí lọ bá ara màlà alága pẹ̀lẹ́ ẹran tí ò bá sì kẹran ìrìn ẹja. gbogbo ṣe ronú dákò ó ṣe gbogbo nǹkan lọ ra màládọ̀ ya mẹ́ta ní Bódìjà. àbí kó lọ sọ́dọ̀ ya Ìjẹ̀bú Lájíbọ́dẹ kó kúkú lọ rà mí. mo bá pẹ́ fún mi lówó mọ́tò Ajíbọ́dẹ gbà mí lò ní ìfìlọ̀ tí ń fi dé. ká tó fún ọ lówó mọ́tò kù sórí kò sí ṣe kò sáìsì bọ́kọ̀ rí o bá jẹun kò lè lo oògùn so kò sì sí bí o ṣe ní kú yóò padà kú dáa. ọ̀dà táwa ṣe wà ní ẹ̀wà mọ́ wọ́n ní kó gbé gàrí jáde á gbé yín fún kó fi rónú. bàbá ọkọ mi ẹ̀ mọ̀ wá gbajúmọ̀ ni wá á jẹ́ tòní mọ̀ jẹ́ tàná ni wá àìjọ bí ọjọ́ kejì bó bá dọjọ́ kejì mi mọ̀ ń sìn nù ni. ń sì dànù ni. babalájọ tí fi ń ṣiṣẹ́ bí aago kò sí ní tá a fẹ́ ṣe sí àti gbìyànjú tá a lè ṣe sí ọkọ rẹ̀ ó kú náà ni. ẹjọ ẹ fún mi 500. sọ ìjà wèrè ṣẹjà tó o bá lọ́mọ mi màá pọ̀ yí gidi. ó tó nílé jùmọ̀ ìwé ìwé bàjẹ́. bọ́ táwọn bá bínú ẹjọ́ ń ti yẹn. kí ló fi kiri tì mí nísìn. ẹjọ ẹ fún mi 500. ọmọ fi kiri tì mí sórí ọ̀pẹ ni. o gbọ́ pé wọ́n ní mo kúndùn àyà ni. mi ìláyà fóònù lélẹ̀. bọ́ tí bá ṣe máa kúndùn àyà kó ṣe rere ó ti wálẹ̀ I don't do this I don't suck nonsense. kí ni mo bá wí ní jàre. kò sí ní tó kàn bẹ́ẹ̀ sọ́ọ̀mù ọ̀rọ̀ gírísì rẹ̀ jẹ́ ìjọkọ̀ rẹ̀ kúnná kó tó jogún ẹ̀. tọ́ba ṣe kúnná máa ń gbọ́dọ̀ rẹ ṣe. bó la ṣe fẹ́ ṣe fún mi ẹjẹ́ ara màá la. Jàbọ́jọ́ 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 iṣẹ́ ló ṣe dáṣe owó ṣe dáná. ẹ ti sọ ẹ pẹ̀lẹ́ ẹ kú ojú ọ̀rọ̀ ẹ kú ọ̀rọ̀ ẹ bó oúnjẹ yẹn ẹ máa ṣẹlẹ̀ oúnjẹ yẹn dà ẹ gbé oúnjẹ yẹn oúnjẹ tí mo rán ẹgbẹ́ kẹlẹ́ bá lọ́wọ́ yẹn wá. àwọn ọmọ yẹn fẹ́ wọ́n bá sọ wọlé àgbẹ̀ kankan nínú wa. àwọn apáwọn oúnjẹ fún mi tó lẹ̀ ń kúrọ́ ni. nígbà tá a rí ìyàwó apá abáǹbi tó ti ń wòjà ó sì gbóúnjẹ lé náà oúnjẹ ti jóná. oúnjẹ jóná tó jóná gúrúgúrú ni o ṣe rí níwájú táwọn báyìí àwọn panápaná gbọ́n ṣe ń fi náà tán. kí ni DJ YK kí ni mo múlẹ̀ ṣé mo múlẹ̀. o ti múlẹ̀ fọ́gà jáde. kí ni mo múlẹ̀ fọ́gà. ṣe bá tó múlẹ̀ sí ìlú àgbà. ọ̀gá ìgbà. oúnjẹ bá dà báyìí. àní gbogbo ẹ ti jóná gúrúgúrú. akọ́hùn màdíyàwó fẹ́ o. ìyàwó lè ṣé wọ́n ẹ̀sìn ọ̀dẹ̀ kọ́kọ́ ń kú ni. àbí ẹ̀rù sọ fún hospital lọ́kọ̀ ẹ̀ wà ní. nǹkan ẹyọkàn ló mọ̀ ṣe láyé àfi kó tú ẹ̀kì torí mo máa ń wo fóònù apá. kò tí ì yé mi ìyàwó apá lọ́gbọ̀rún ìjà. kò dẹ̀ oúnjẹ kankan gbé fún yín. àlòjóná ilé ti ń jóná firefighter wà bí àwọn mọ́tò panápaná. oúnjẹ tó jẹ fi jóná tán. ṣe tẹ bá ń gbọ́ síyàwó lélẹ́ ìyá àbí sunwó ná síyàwó lélẹ́ ìyá àbí ó lè ṣe èèyàn pàṣẹ wọ̀bọ̀wọ̀bọ̀ ìyàwó pàṣẹ bàlàbàlà kò rí ìyàwó fẹ́ o. mo ṣe bóyá rò pé tọkàn bá kú wọn dà ó fóun ni kọ́ kò lè rí. láyé ìsìn. ọ̀gá ó fẹ́ pa ọmọ ni o ó fẹ́ pa ọmọ rẹ̀ láàrin àti ẹ̀mí pé èèyàn gbọ́dọ̀ sọ fún yín sí gbẹ̀rù kẹ́lẹ́ ní ọmọ ìjà pé kí wọ́n padà kú fún fún èèyàn gbọ́dọ̀ gbé sínú torí bíbẹ́ ẹ̀kọ́ ọmọ wọn kú. ṣé máa lọ ra búrẹ́dì fapá. Ọlọ́run á bá mi mú ẹ lára dá báyìí kókó kọ́ ní òmò ẹni lọ àyè rere bí ọwọ́ bí àyè lájọ padà sílé. ayé ẹ ti bàjẹ́ àṣìra ọjà ní àsìfẹ́ obìnrin àtùpà pálọ̀ tí n bá fi owó àkèrè àbètọ̀ yẹrìyẹrì ní ìsísàn
béèyàn bá pàdé irú rẹ̀ tó ló ń pàdé ogun sòbí ọdún tán béèyàn gbèrú rẹ̀ sílé tó lò níyàwó ilé ó ń tàn ti ṣòfò bí omi ẹ̀fọ́ kí wọ́n parọ́ fún alágbàkó ìyàwó ni wọn èèyàn gbọ́dọ̀ nírú rẹ̀ lé kó lóun ní fọkànbalẹ̀ mo sáré kó o lè bá abẹ́gbẹ́ pé aṣọ ìnáwó tí ọ̀kan ọ̀tẹ̀ndà rẹ̀ máa tún ra fún. ọkọ̀ mi gbìyànjú kò sáṣọ pátí òdì ní ìrora ṣé léèsì mo fẹ́ sojú sáàkà ẹni tí jàkadì ní sọ́ọ̀tẹ̀ pani láàrin àwọn ọ̀rẹ́ mi kò dàbí pé ìṣiṣẹ́ akẹni tẹ́ ló ṣe bó ti mọ́ lóore. wọ́n máa ń pòwe kan pé àkókò ti jẹ́kọ̀ ọlọ́mọ ìwọ̀nba tí ó fi nàjú tí ẹ gbádùn ara rẹ̀ láyé ní ti ń jẹun sórí àyíwà padà sí dáadáa rẹ̀ àti gbogbo ìnáwó tí ò kàn lọ́wọ́ kan lẹ́sẹ̀ àtàwọn ayé tí ọmọkọlọ dání tó ti fi gbèsè ayé owó tí mo ṣiṣẹ́ rẹ̀ jẹ àjẹmọ́ rẹ̀ nínú ayé mi torí kò sẹ́ni tó bá mi sọ ìmúgbà ìwọ ó lé mi sáré ayé ó tì mí gọ́gọ́ kódà mo tún tójú bọ́ bí tí ò yẹ kí n wò. ó fẹ́ kẹ́ sí àwúrẹ́ fún mi ni láàrin àwọn akẹgbẹ́ mi tá a jọ ń ṣiṣẹ́ níbì kan náà bàbá tó bá ń pa igba obì fóòsà ọ̀tọ̀ níbi wọ́n máa ń jọ òfò á sí mo fẹ́ kán máa ka tèmi sọ́tọ̀ mo fẹ́ kán sọ mí di láńlọ́ọ̀dù nọ́mbà wà mo fẹ́ máa jẹ́nu ṣọ́ọ̀bù wa ó ti yẹyin báwọn èèyàn sálátàkẹ́ èèyàn rẹ́mà ká bá yọ pé wọ́n kó gold teeth sí ẹ̀yìn tán fi yàtọ̀ sí wa wọ́n sá lórí méjì mo fẹ́ kí wọ́n máa ti ń kí àwọn olówó báyìí tán máa fi ka top 5 báyìí orúkọ mi kan ti kọ́kọ́ dárúkọ mi náà kí kọ́kọ́ máa jẹ̀yìn lọ́nà. bẹ́ẹ̀ ni. mo fẹ́ mọ̀ ta wìtìwìtì torí mo mọ̀ pé ẹ̀ta ni mo ń kọ́kọ́ ta kọ́mọ ẹ̀nà kò kọ́kọ́ tó ta lọ́jà. ó soríire ọmọ ọ̀dọ̀ àgbà ó gbé ní tí mo mọ̀ ẹ́ jẹ dé iṣẹ́ kí ló ń ṣe. káwọ̀ sí la ti ń ṣiṣẹ́ apọ̀ tá a máa ń bá wọ̀nyẹn fọ mọ́tò òun sọ́ọ̀bù wa àmọ́ bá a bá ti ṣiṣẹ́ sí láti gbowó sí iye ọkọ̀ tó o bá fọ̀ òun náà fi fọ́n pàṣẹ mo fẹ́ gbéra. onígbà àwúre èkó sí ọfẹ́ sí àwúre tó jẹ́ wọ́n sì ṣe àwúre tó gbóná fún ọ ṣédèmí yọ sórí àwúre tí wọ́n ṣe fún ọ ajítúpajé ni wọ́n pè ajítúpajé òjí ní kùtùkùtù pẹ́ ní ọ̀rọ̀ ifá orí owó ni mo mú wa ń òbó ló sì ṣe pọ̀ ayé bínú odídẹrẹ́ wọn kì í yẹ ìbípo iyì lẹ́yẹ eré gbàbọ̀ bí ọ̀fà bàbá pé gba nígbó ọ̀kan ní ọ̀hà sórí ìgbà tí àwúre ń bá bẹ̀rẹ̀ ẹsẹ̀ pẹ̀lú rẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìwọ náà mọ̀ pé o ti wẹsẹ̀ ọ̀sẹ̀ ni o sórí tó bá ń fọ ọkọ̀ kékeré ọ máa fọ ní ńlá ìwọ nìkan wọ́n máa gbé fún o sọ́ǹgbọ́n ọ fọ àwọn ọkọ̀ jágihun wọ́n gbé fún ọ àjàgbé ejò ọkọ̀ tí wọ́n fi ń gbé epo ọ̀fọ̀ nígbà tó bá tó fọyún tí ọba tó tó sọmọ rélùwé èyí tí máa gùn wọ́n gbé fún ọ tó fọ. ẹ wò ká ní pé iṣẹ́ wọn wà jẹ́ débi gbogbo ọkọ̀ ńláńlá láwọn kàkà kí n fọ lọ́ọ̀rì àwọn ọkọ̀ tó ti pẹ́ nù textbook ńgbà primary school wa àwọn adé agbo adé living Calabar àwọn ọkọ̀ búkúbúkú tó máa ń yà sínú àwọn ìwé nù ẹ̀jẹ̀ lọ lè fọ pléènì ẹ̀jẹ̀ ń fọ bàálù. ó lè fọ bàálù. mo lè fọ bàálù. ibi tí ó ti wá ṣe pabambarì tí wọ́n gan òrírí láyé ni pé bàálù ti ń fọ lókè wọ́n pẹ̀ pẹ̀ wá fọ. I cannot wait I can wash bàálù. ọ̀tẹ̀ mi lọ́rùn fẹ́ sẹ́yìn mo fọkàn ó pẹ́ mi ju kí obìnrin ọmọ pè mí gbé dàkún wá fọ̀ mí bí aṣọ ó gbé mi lọ. ẹyin tó wá ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ọ tọ́jú owó wa o. iṣẹ́ ìfẹ́ ìyábọ̀rọ̀ iṣẹ́ ìfẹ́ ìyábọ̀rọ̀ èmi náà tẹ̀wọ́ ọ̀tẹ̀tẹ̀ ní mí àbí ọ̀tẹ̀kà máa gbà ní pé owó tí n fi tẹ̀wọ́ fún yín kọ́lọ́ má jẹ́ kí wípé òun máa tẹ̀wọ́ fún yín. tẹ̀wọ́ fún mi. bẹ́ẹ̀ ni àwọn owó tá à ń sọ̀rọ̀ nípa yìí ẹ̀ mọ̀ pé owó tó bá ti níye ńlá àbùkù kan bí èlò lówó tá a bá ń sọ̀rọ̀ nípa yìí. wọ́n mú ẹgbẹ̀rún pọ́n wá ìwọ náà sá mọ̀ pé owó tó tówó ni n ó bùṣẹ́ fún ọ lálẹ́. èlò là ń sọ̀rọ̀ nípa yìí. tọ́jú ẹgbẹ̀rún 10. ọlọ́fà. ń sọ́pọ̀ ni. ọlọ́fà. ń bọ̀ lọ́lọ́. àní tí mo sọ fún yín ni pé owó ń dìpù gan transaction ti ìjókòó. èmi ọ̀nba gbogbo ń tọ́ ń bá ń sọ ṣé pé wọ́n fẹ́ fi kún. ní tí mo ń gbìyànjú àti sọ ni pé owó ń ṣe pọ̀ jágbára mi lọ for now. èló nípa rẹ̀ lè kà. mo lè tẹ́ 2b. èló níjẹba. 2000. ẹgbẹ̀rún 2. bẹ́ẹ̀ ni sá. wá wúre rẹ lọ bù mí wá wúre rẹ bù mí. mo lè ṣe láyé. bàbá ṣé kí n fi 500 sí. wá wúre rẹ bù mí bí àbá ti pẹ́gbẹ̀rún 5 ní kankan tí wọ́n ti pọ́n. ọyẹ tí ń fọ́ bí. ǹdẹ́. èyí sì gbọ́dọ̀ máa ná iṣẹ́ tó bá sùn ọ́
àwọn tó bá gba 2007 máa appreciate you. síbẹ̀ náà tó fi san fún mi rè tó bá ti á délẹ̀ ọwọ́ àmọ́ tẹ́wọ́ pẹ́ mo ṣe gbogbo eléyìí fún ọ mo yóò yíwà padà tí n bá ń rówó mú wálé ẹnu ọ̀ka ọ obìnrin tó ẹnu ọ̀ka sásọ ọ̀ka báyìí ó ti sì di ara rẹ̀ hàn gbogbo aráyé mo rí àjò rẹ̀ pọ̀ tó rákèrè gbé ara ti túwèé ibi wọn ò tó kún bọ̀ lọ́rùn fún ìfẹ́ ìjọ akẹ́ni nígbà fúrẹ́ láti inú mi ìjọ ìṣàrò mi ogun ni ó yẹ kó mọ gbogbo ní ìsinmi mú èpè ìsìnìjà ogun times èpè equal to miserable s times 3 raised to power 1 million. sọwárí miserable lifestyle tó choose òun náà ní fi advice ẹ̀kọ́ wọ́ọ̀kì ìwé inú ayé torófò ti sí ọ ní tí ó dèmí rẹ pọ̀ lè ṣẹlẹ̀ mọ́ láì sábàdà ìfẹ́ àkànní I love you mẹ́ta tó ọmọ ń sọ yìí ọlọ́run wọlé akẹ́ mẹ́tẹ̀ẹ̀ta tó ọmọ ń sọ orí ahọ́n ni ayé rẹ̀ ó sì tábò ó sì báyé mi. sórí tí n bá yọ pure water tó ń fà sí mi la tí mo bá fọ́ ọmọ lórí ọmọ ọ̀run tó fi jáde láyé ni ọ̀yá kórángó rẹ̀ kọ́ mọ́ lọ fi kú tọ́yáwọ́ pa mí. Fẹ́mi bí ojú ti ń fẹ́nu, Fẹ́mi bí irú ti ń forí, Fẹ́mi bí eyín ti ń fẹ́. Yíyọ pure water òkè. Fẹ́mi tẹ̀mí ìfẹ́, Fẹ́mi tọkàntọkàn, Fẹ́mi. Inú ọ̀fọ̀ ni mo wà ìtorí ọ̀fọ̀ ni mo bá dé. Ta ló kú? Béèyàn bá tiẹ̀ kú ṣe bí ìbásàn about to die ní báyìí ibi àti ń jẹun fẹ́ kú ibi àti ń rówó náà ó fẹ́ kú. Ọlọ́run ní jẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ kò ní ṣàìsàn débi pé yóò kú ẹ mọ̀ pa lówelówe kí ló ṣẹlẹ̀. sọ fẹ́ gbọ́ bí ò bá ní ṣàìsàn tí ó dé tá àdẹ̀fẹ́ kó kú àfi ká túnra mú wọ́n ní àràbà túnra mú odò ń gbárèrè lọ odò ti fẹ́ gbé àrèrè wa lọ báyìí tá a bá túnra mú. ọmọ tó jẹ́ di ajé wa ṣé o mọ̀ pé àwọn tí ń bá mi fọ mọ́tò pọ̀ àmọ́ ọmọ kan ṣoṣo bíi 15 ọmọ tí wọ́n ń pè lápá òun. ìyẹn mọ̀ ń sọ fún mi pọ́ mọ́. apá ti fẹ́ gbéjọba lẹ̀ wèrè wà lọ́sibítù báyìí wà ní ìdúgbòlẹ̀ àìsàn bá kú báyìí ní apá wà báyìí. kí wàá ní kókó àìsàn tí wọ́n ní í ṣe. wọ́n kàn sọ fún wa pé wáyà rẹ̀ náà ni. ọkàn rẹ̀ lásán. wọ́n ló rẹ̀ wọ́n ní kinní kan sàsọ lóyìnbó bákan wọ́n ti bẹ̀rẹ̀ sí fún ó ti ń gbomi ó ti ń gba abẹ́rẹ́ ó ti ń gba gbogbo ẹ̀. Ọlọ́run fún lálàáfíà. tó fẹ́ gbọ́ apá ò gbọ́dọ̀ kú ó mà ṣe o apá ò gbọ́dọ̀ kú bí nǹkan burúkú bá lè ṣẹlẹ̀ wàhálà ti dé ṣùgbọ́n nísìnyí èmi gan wà lórí àdúrà pọnà wọn ní jẹ́ kápá kú nítorí wípé ọmọ yẹn rẹpírẹsẹ̀ntì èèyàn bíi 20 nínú ọgbà tí mo ti ń fọ mọ́tò bẹ́ẹ̀ ni kì í rojú kì í bínú kí kò sí ń ṣèmẹ́lẹ́ nǹkan iṣu kí ọkọ̀ pé 200 nínú ọgbà ọ̀dọ̀ mi àpá ò fọ̀ tán àwọn tó kù bá bá ńlá ọ̀lẹ wèrè olórí burúkú ni wọ́n. Ọlọ́run fún lálàáfíà. àfikọ́ lọ́run yà fún torí kí wàhálà máa dé ni mo ṣe tètè wá bẹ́ẹ̀ sọ̀rọ̀. wàhálà bó tán. ó ṣe lọ́wọ́ tá a wà ìtọ́mọ yóò ní máa ṣe déédéé níbi iṣẹ́ láti máa bá wa fọ mọ́tò ó máa affect owó oúnjẹ ńlé o ó máa affect owó oúnjẹ ńlé ṣùgbọ́n kò lé ìgbà onígbà ń lò àájọ mọ̀ wípé àsìkò tó dé yìí ọmọ tí ń bá wa fọ mọ́tò tá a fi ń rówó ó wà ó dùgbà dídúgbòlé àìsàn ohun tá a bá rí láàmú jẹ àrà máa manage mo gbọ́dọ̀ bẹ́ẹ̀ ṣe discussion kó tó di pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó ṣẹlẹ̀ ṣó yẹ kò jù bẹ́ẹ̀ lọ. àwọn manage inú ilé. bẹ́ẹ̀ ni inflation ló fẹ́ dé very brief time kò ní pẹ́ clear. ẹ̀yin náà gbọ́ bẹ́ẹ̀ ṣe ronú. mo ronú bíi láǹgbà tó ń denú délẹ̀. ibi tẹ́ ẹ bá wù yín lẹ lè darí ẹ̀ sí ẹ dákun sí apá nìkan ní ìṣiṣẹ́ fún yín ṣọ́ọ̀bù. òun ló wà active jù. àwọn yòókù náà ń gbà wọn bá rí i pé òsì ń bẹ̀ mọ́ àwọn náà ń múra ṣiṣẹ́ ni ibi ẹ̀ ń bọ̀rọ̀ ló ti yé mi ṣé ẹ rẹ́yìn ọkùnrin tẹ́ ẹ bá ti fẹ́ bẹ̀rẹ̀ owó nàbí ṣíṣe
tẹ́ ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ àgbèrè bẹ́ẹ̀ sì mọ́ sọ ni torí àwọn olórí ibú kan obìnrin wèrè kan ní tọ́jọ́ wípé wọn ò rí ilé ọkọ wọn fìdílé tọ́jẹ́ pọ́kọ́ lọ́kọ ni nígbà wọ́n sì ti mọ̀ wípé ẹ̀ ń rówó dáadáa bí tẹ́ wà ẹ wá fẹ́ mọ kówó fún ẹ wá níyọ̀ panu léla. mo gbé. àtẹ̀yìn àtàwọn tó ń bá yín rò ẹ níjọ sóríire. mo ní mo já sí. ẹ gbà mí. mo máa ṣèrìn lírọ̀lẹ́ yìí. oúnjẹ ó dínkù nulẹ̀ dínkù bo ẹnu títí ń jẹran. dọ́nà kí ló fẹ́ pé. èpè kọ́. kí ni mo gbé kí ló jù mo ń sọ present situation fún ẹ pé inflation period la wà for little time ó bẹ̀rẹ̀ sí gbé mi ṣépè. ìgbésẹ̀ yìí mò ń gbèsè pé mo lẹ́ni tó fẹ́ kọ́ yín lówó àgbèrè ṣíṣe tẹ́ fẹ́ ra wọlé àwọn tó fẹ́ kọ́ yín ni mò ń gbèsè pé mo ló fòun ó ṣe mo tuntun sọ. ẹ bọ̀ kó bí o ṣe gbé àgbẹ̀sọ̀rọ̀ àgbèrè ni mò ń bẹ́ẹ̀ sọ kí la gbé kí lójú mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ inflation mo dẹ̀ ń sọ pé lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí o a máa yọ subsidy nínú ilé yìí fúngbà díẹ̀ lórí ọ̀rọ̀ olówó oúnjẹ. ẹ ní sí káwọ̀ ṣàbí. a máa ṣí káwọ̀. àwọn ọmọ òsínbẹ̀ tí ó ti ṣe. a máa yọ subsidy ní sọ́wọ́ a máa reduce owó tá a jọ ń ná. ẹ sáwàdà àwàdà kí n mọ lẹ́ ń ṣe àwàdà ńlá lẹ́ ń ṣe ntí ẹ̀ mọ́ tẹ̀ ń fi mí pè oúnjẹ yóò dínkù nù lé àbó ti dínkù. so a fẹ́ gbọ́ èmi náà ò fẹ́ kó oúnjẹ dínkù ṣùgbọ́n one condition wà á wá sí ibi tá a ti ń fọ mọ́tò wà á máa play role apá máa fún ẹ dọ́sítà bíi mẹ́wàá àfi fọ gidi ọlọ́run pàdé witness. ọlọ́run jẹ́ ń bọ́rọ̀ tèmi débẹ̀ o. so àwọn tó ń fọ yẹn wèrè ni wọ́n. rárá ṣe bí sí owó tí wọ́n ń ṣe. bàtà wa ló wà lọ́sibítù kílé tó fi ń gbé mi gbàbọ̀ mí. rárá ẹ wo ẹ̀yin ló ti ẹ̀ yé àmọ́ tèmi ni wípé oúnjẹ inú ilé kò gbọdọ̀ dínkù. ok èmi ò mọ̀ tẹ́lẹ̀ nbà má ti sọ̀rọ̀ tó wá gbé mo mọ̀ pé o ti sick kí n tó wọlé ni kí ló dé tí mo fẹ́ sọ nǹkan kan ó dà pé àárẹ̀ ń yọ ẹ lẹ́nu ó ti sick. èmi sick ẹ tẹ́ ẹ rí ẹ wí tèmi sáà ní pé ẹ má kówó kan lọ ta owó tá a nà nú lé bá a ṣe ná bá a ṣe jẹ náà lámọ̀ jẹ. mo ti gbọ́. ìjọ àwọn kíní kan ṣe bu mi lójú o mo láwọn tó ń wáṣẹ́ kan wọlé méjì jọ wọlé ṣẹjọ wá láti ibì kan náà ni. sára mi mọ rí o. ẹ kàn jọ wáṣẹ́ wá bí. bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ sọ ìta láti pàdé. ok anyway sí wàhálà wọ́n ti fẹ́ bá ọ̀tún sọ náà ni màá bá òsì sọ náà fún ti jẹ́ pé wíwáṣẹ́ wá náà ló gbé yín débi so nǹkan kan náà tún ti bá ti sọ ti bẹ́ẹ̀ méjèèjì sọ náà nìyẹn ẹ mọ̀ra rí owó ẹ mọ̀ra rí wọ́n ní máa bẹ̀rẹ̀ látòrí ẹ̀ ìjọ máa lè ṣiṣẹ́ fífọ mọ́tò àgbó iṣẹ́ òun lọ́rọ̀ pé tán sọ fún pé ẹ̀bọ́ àṣẹmi káwọ́ṣì níbí àti bá máa fọ mọ́tò ní bí wọ́n ṣe wá rí yìí ní orúkọ máa lè ṣe iṣẹ́ ká fọ mọ́tò. yes sir mo lè ṣe o irú nǹkan mo good nínú ká fọ mọ́tò dáadáa sir ní family wa ọlọ́kan ò fún wa ní ọlọ́run jogún àwọ̀ fún wa ní sir kì í ṣe pé bí a lò lọ́wọ́ so ọ́zúlà níbi sir. bọ̀tá ni ẹ̀ ní àbí pákí. pákí tó dàbí bọ̀tá. pákí ni ẹ̀ tó kọjọ bọ̀tá ń ta ni pákí gangan ni ẹ̀ jí inú ẹ̀ fífọ mọ́tò ni ọ̀hún. bẹ́ẹ̀ni mo mọ ok iṣẹ́ tí mo ṣe tẹ́lẹ̀ náà ni ẹ sà. o ti fọ mọ́tò rí. ẹ sà bẹ́ẹ̀ ṣe rí mi sà mo ń fọ mọ́tò gan ibi tí mo ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ mo máa ń fọ mọ́tò bíi 12 sà. èdè. bẹ́ẹ̀ni sà. ìlú ẹ̀ gangan ni mò ń wà kí ló wà ní tó bá wọn fọ mọ́tò bí tó ti fọ mọ́tò tẹ́lẹ̀. ibẹ̀ wọn ti ta ibẹ̀ yẹn ni sà torí ẹgbẹ́ títì láti manage ẹ̀ tó níbẹ̀ ẹgbẹ́ títì. wọ́n ti ta ilé ibẹ̀. bẹ́ẹ̀ni sà ẹ̀rọ gan wa ní machine ẹ̀rí gbogbo igẹ̀mí tó yọ yìí torí pé a máa lọ pọn omi kan ga tí a máa fi fọ mọ́tò yìí sórí ẹ̀ gbogbo mọ́sù yìí jáde. sà ibi tí ọ̀gá tó bá ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ ibi tó láìkì mi dé àti ibi 3 months èkó tán ti tabẹ̀ ó ṣàní kí n ní sùúrù pé kí n má wọrí pé bí òun máa rí bómi rà pé kí n máa bọ̀ padà ká ní máa jọ ṣiṣẹ́ àmọ́ nígbà mo ti dúró tó ti lọ oṣù kí ní oṣù kejì ebi dẹ̀ ń pa mí àrí kankan owó wọlé mo fi ní kí n wá síbi sà tí wọ́n máa ń ṣiṣẹ́ sà. mo láì gbogbo àlàyé ẹ̀ fí àmì ni pé irú ìwọ tí wọ́n ta ilẹ̀ mọ́ lórí bí tẹ́ ti ń fọ mọ́tò ṣé spirit ẹ̀yàn ní affect àwọn ibi débi tó máa tún ta ibi báyìí máa wà náà lórí tó bá wá bí. Ọlọ́run jẹ́ kó ṣẹlẹ̀ sá mi ní bad spirit sá mi wà ibẹ̀ ẹ̀mí kọ́ mo kọ́ máa ń ṣiṣẹ́ ń bẹ̀ ni. o ní bad spirit. bẹ́ẹ̀ ni sá. kò sí wàhálà
consider it done. Ìwọ. Yes sir. Gbogbo ohun tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ni mo ti gbóhùn náà sọ yẹn. Àwọn fọmọ́tò ń bí ni. Ṣé o lè ṣe? Ẹ sà, ibi tí mo ti wá Okoli ló ń pè mí. Okoli? Bẹ́ẹ̀ sà, Okoli. Mo gbó sínú gan. Mo mọ iṣẹ́ ṣe iṣẹ́ rí níbi yìí. Mo lè fọ mọ́tò 40 per day. Tí ò ní sí nǹkan tó máa ṣe mí, tí ò ní sí nǹkan tó máa ṣẹlẹ̀. Mo mọ iṣẹ́ yẹn, mo mọ iṣẹ́ ṣe dáadáa. Mo ní agbára láti fi ṣiṣẹ́. O gbó sínú gan. Gan. Ojú mi ló gbó. Okay. Olo strong dáadáa. Gan ni sà. Ó yá tán kí n rí ẹ. Okoli ni ẹ ló gbó. Bẹ́ẹ̀ sà. O gbó sínú. Bẹ́ẹ̀ sà. Ṣé o ti wọ 60 years of age right? Irọ́ sà, ṣé mo rí ojú mi ló gbó, ara mi ò gbó rárá. Kò gbó sínú ni. Mo kàn gbó sínú ní iṣẹ́ dẹ̀. Ṣé ní fẹ́ kó bẹ̀rẹ̀ sí fọmọ́tò kò lọ kúkú òjijì o? Rárá sà, kò lè jọ́. Mo ti gbà yín. Dọ́stà wáńtà, bẹ́ẹ̀ ṣe máa pọn mi, bẹ́ẹ̀ ṣe máa operate machine wa, máa ṣàlàyé gbogbo ẹ̀. Consider pé ẹ̀sìn bẹ̀rẹ̀ ṣẹ́ ń bì. Mi ò fọ́lẹ̀, mi ò falákọ̀, ọlọ́wà tó ti wà ìjọba jẹ́ bó ti jẹ́ nìyẹn. Kò yẹ kí n gba òṣìṣẹ́ kankan lásìkò yìí. Ṣùgbọ́n tó ní bọ́ọ̀yà apá tó ń bá mi fọ́ mọ́tò bí a ò rí kó wá. Ó ní mo ṣe pé iṣẹ́ gbọ́dọ̀ continue láti kọ vacancy tá a kọ. Ẹ̀dẹ̀ ti débí nìyẹn, ọ̀n jí mi lówó. Ọmọlé ológun ni mí o. Bẹ́ẹ̀ ọ̀n jí mi lówó. Mi ò ní time láti lọ lu ọlọ́pàá o. Ogun ni sẹ́ńdà mi o. Tọ́wọ́n máa kú dànù mi o. Lọ́rọ̀ ajẹ́ kí wà láwa. Mo dẹ̀ fi dá lójú sáà pé iṣẹ́ tí apá yóò ṣe fún yín sáà máa ṣe dọ́gbù ẹ̀ fún yín sáà. Oṣù bẹ́ẹ̀ ni sáà. Wọ́n tó tẹ́tí sọ pé máa fọ́ mọ́tò 12 mo ti rí pé iṣẹ́ wà lára ẹ̀ gidi. Sùwàtà ló máa fi ṣe. Dọ́sítà wa ń bẹ ẹ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ máa fi kúkú nǹkan wọn. Ẹ ṣe sọ. Ok. Ẹ tètè o. Okili má jẹ́ nǹkan iṣẹ́ ilé ṣòrí mọ́tò méjì tí mo fọ̀ ó dára pé gbogbo ọkàn mi àti kídìní mi wọ́n ń bára wọn jà ni. ọ̀rẹ́ máa rí bí ọlọ́run lẹ́sùn náà ṣebí wọ́n ló ń sọ fọ́gà pé o lè fọ mọ́tò 12 o léegun o ní gbogbo ẹ̀ ṣebí òun náà nìyí tó ń pẹnu. jọ yẹ kí n bí ẹ béèrè kan ṣé o ti dé American Embassy rí. àwọn ọmọ Nàìjíríà tó máa ti lọ́dọ̀ kọ̀nsúlà wọ́n máa ń sọ fún kọ̀nsúlà ni pé àwọn kan fẹ́ lọ fún visiting tó máa débẹ̀ wọ́n máa lọ tẹ́ pa tí mi bá purọ́ bá yẹn bá lọ́gà ìfẹ́ gbà mí pé mo mọ mọ́tò fọ̀ problem tí mo ní ni pé anywhere tí máa dé wọ́n máa rò pé fine boy ọ̀bọ̀ ò ní ṣòro àwọ̀ ẹ̀ dà wọn kì í fún mi níṣẹ́ olóyè kí n purọ́ mi dẹ̀ rí pé mi ò rí bá nǹkan tó bá dùn à ń bẹ̀ kí n purọ́ gbaṣẹ́. wọ́n sọ bí ìyá arọ́ tó pa òun ló ń jẹ́ bóyá bóyá iṣẹ́ kó fún àyìn bóyá máníjà wọn bá fi ẹ jẹ bọ̀ ní ìsinyìí o lè ń fọ mọ́tò tó ń ṣe kùlà gbogbo ẹ̀dọ́ ẹ gbogbo kinní tó ló ń jànú ẹ ṣe ó ṣe bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ni yóò kàn ń ṣe tí máa panu àkó lọ dé. mo fẹ́ wo dáadáa lọ bóyá mi ò mọ tí mo ń ṣe ṣé ẹ bẹ̀rẹ̀ ní àbẹ́jókòó akínọ́sẹ̀lẹ̀ ẹ̀fọ́ mọ́tò mọ́ ni. ẹ̀rí eré ta ti fọ̀ sílẹ̀ mo yẹ wáyé mo ti fọ̀ odidi mọ́tò méjì mo ti fọ̀ lé ní jíìpù àti káà kan. ló ti fọ̀. mo ti fọ̀. ìwọ ńkọ́. mẹ́rin mọ́tò ti fọ̀ lé ní. sílẹ̀ ti rẹ̀ ó ló ti fọ̀ ẹ dẹ́kun jọ nítorí Ọlọ́run nígbà tẹ́ ẹ bá yọ owó oúnjẹ tẹ́ ẹ yọ owó drinks tẹ́ ẹ yọ owó gbẹ bóyá lẹ ṣe fẹ́ mówó délé. kí ló. àbọ̀ mọ̀ pé bí kò ṣe ò jẹ́ ni. iye ò kan wọ́n náà nǹkan tágbára mi ká ni mo ti fọ̀ yẹn. Are you okay? See the way you are talking to your senior. Your son is sitting here. Kí ló ṣe? Wọ́n ẹyọ ọmọ tẹ́ bá ti lọ ṣe yahoo tẹ́ bí kì í. Tẹ́ wá mú wáṣẹ́ kiri street. Tẹ́ wá máa sọ̀sọ́ kẹ́ ẹni ọ̀. Má ṣe ìwé máa ń bí o. Èmi á na orí ẹ̀ fọ́. Wait for response. You don't do that here. Kí ló ṣe? I will train you. Kí ló ṣe? Ṣé màmá síyàn ní street bàbá máa síyàn káwọn. yóò nà ló sàn so nígbà tó o ti dé ńgbà tó kọ́kọ́ dé tí mo ti wo súra rẹ mo ti wò pé Ọlọ́run mọ̀jẹ̀ pé gbogbo ṣe wá náà ló ṣe lọ so ọ̀rẹ́ mi tó ń wò yìí ìgbà míì mo máa fọ mọ́tò 20 tí sábà yá dáadáa mo máa fọ 40 ká. ó lè jẹ́ ẹni bread winner kò sẹ́ni bọ̀ tó ń béèrè owó lọ́wọ́ mi lé nǹkan tí máa ṣe owó oúnjẹ mò ń wá oúnjẹ èdè kí ló dé tí máa fọ mọ́tò méjì ṣebí nǹkan tí máa fọ ni màá gbà ṣé ẹni commission lórí owó mi ni. nígbà tó o sì dọ́dọ̀ ga n tó sọ ni pé ó ní kò sí n tó o lè fọ ó lè o lè fọ ní agbájú ó lè o lè fọ mọ́tò ó lè fọ ẹni tí. àjẹ́ pé ọ̀gá gan láṣìírí nìyẹn ṣé interview ta ṣe mẹ́ wọ́n wá pìlẹ̀ fẹ́yìn ta ni. ẹ kò sí báwo ṣe ní mọ́ tó ráwọ̀ ẹ̀mí ọ̀gá ló ń wò yìí àwọn ẹ̀mí ọ̀gá ló ń wò yìí àti wọ́n sọ́dúngbà tó ti dé tí wọ́n ti sọ níbàyí gbọ́ǹkan bí àgbò tí ń sáré mo ti mọ̀ pé bí orí àgbọn. ojú ẹ lórí lórí òsì bí ọmọ tó ń gún lábẹ́rẹ́. ẹ dákun ẹ̀jọ̀ kó tó di pé màá wọnú ẹ̀yin méjèèjì lọ tán pátápátá
ẹ jọ ta ni Yongido ta ni Portable náà yín méjèèjì. no òun ló jọ méjèèjì irú èmi sì kò sílẹ̀ tí mo jọ méjèèjì because àwọn people tẹ̀ ń sọ yẹn tálákà ni wọ́n and ìdílé olówó mo ti wá nǹkan kan ṣe fẹ́rẹ́ fún family mi ni mo fi pé mi kàn ní máa jókòó sílé kébí máa pa mí pé kí n jáde àsọ ọmọkùnrin. ìwọ lánàá pàgà ó sọ pé Portable the most richest musician ní Nàìjíríà ni wọ́n pè ní tálákà ọmọ tí ń fọ́n dọ́là ibi tọ́lá ń gbà fún débẹ̀ ń fọ́n dọ́là lọ́wọ́ yìí. role model ti yín nìyẹn àwa mọ role model ti wa. ẹ̀bọ̀ dúró náà o. kí ló ṣẹlẹ̀ aláyé kí ló dé tẹ̀ ń súnmọ́ mi bí ó ń ṣọkùnrin o ṣé gèní ni. ṣé ìwọ fara balẹ̀ sí èsèpò tí ń fọtí rọ̀ọ̀nù mọ́tò fífọ́. ṣojú lásán màá fi fọ mọ́tò tẹ́lẹ̀ ni. ìwọ náà ó ti mu tó mélòó bó ṣe wà yìí. 3 sachet tí mo mu. èlò náà ń tẹyọ kan. kí ni ti yín. bó o lọ sí fẹ́ mowó délé. kí ni ti yín. ṣé mi ń dájọ́ ṣé mo sọ pé mo ń dájọ́ ní kàlára. wọ́n máa rọjọ́ ìwọ tiẹ̀. díẹ̀ sọyí mọ́tò wà lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ lọ́nu tààrin ìtọ́ gbọ́ lórí òpin ni fún bá sọ̀rọ̀. ọ̀gbẹ́ni wa ọ̀gbẹ́ni kí ló ṣe kí ló ṣe wo máa ọ̀gá orí burúkú mo gba fọ́ọ̀mù lọ́wọ́ ẹ̀ ní kí ló ṣe yẹ ọ̀gá. fọgbàdì sílẹ̀kùn àfẹ́dọ́wà fún kọ́kọ́rọ́ lọ́wọ́. ọ̀gbẹ́ni súnmọ́ kí ló tó sàsẹ́yìn súnmọ́ ìjọba kò lè nà súnmọ́ olórí kò lè jà. ọjọ́ ikú lọ́jọ́ ìsinmi ọjọ́ ikú lọ́jọ́ ìsinmi. ṣé orí ayé ara ẹ̀ báyìí nígbà tí mò ń bẹ ẹ sọgbà ò bọ́ sí mi lẹ́nu ó fẹ́ parẹ́ ẹ nítorí obìnrin tó fẹ́ tìtorí ẹ̀ parẹ́ ẹ báyìí òun ló ti fi ẹ́ lẹ̀ tó ti sá lọ yẹn ṣó wá tán àbí òkú mo sọ fún ẹ mú lọ́mọ yìí ò ń ṣe ọmọ gidi ò bọ́ sí mi lẹ́nu ọ̀tọ̀ ni kí wọ́n bí ọmọ kán bá a sọ̀rọ̀ kò gbọ́ ọ̀tọ̀ ni kí wọ́n tún bí ọmọ kán bá a sọ̀rọ̀ kó tún wá gbé ara ẹ̀ jókòó yìí pé òun tó fẹ́ jẹ́ ọmọ tó máa gbọ́n tó ní ẹ̀kọ́ kò sí àǹfààní kò sí nǹkan kan lára ọmọ yẹn mo dẹ̀ sọ fún ẹgbà yẹn mo ní ọkùnrin àti obìnrin tó bá ti ń fẹ́ra wọn tó bá sọ pé àwọn á máa ṣe bẹ́ẹ̀ ká máa wò ó bóyá ó máa change nǹkan ẹ̀mí ló máa tẹ̀yìn ẹ̀ jáde ṣé nígbà tó wá wọlé ṣó change ṣó rí nǹkan tó wá tẹ̀yìn ẹ̀ jáde báyìí ṣó rí nǹkan tó tẹ̀yìn ẹ̀ jáde àbóòrí òun ló ti fi ẹ̀lẹ̀ tó ti lọ yìí ó yá ṣótán ó wá kú ẹ̀ pẹ̀lú wá ẹ̀ báyìí. nǹkan tó dùn tán. nínú káfọ́ mọ́tò tó mọ́ lóló ọ̀kan ṣoṣo àràbà.